lẹ́yìn ọ̀pẹ́ ayọ̀ ọmọdé lẹ́yìn èrè iṣẹ́ mi ọmọ tó lẹ́yìn mi. Welcome on board, guys. As you are coming in, help me tag the Mr. Governor, help me tag all the APC members, and help me tag gbogbo èèyàn tó bá mọ̀ pé wọ́n ní ọpọlọ. Help me tag the Mr. Governor, help me tag all the APC members, help me tag well-meaning Nigerians all over the world. Today's show is going to be fantastic. Today's show is going to be unique. Trust me. When I promise you I'm going to do something, you know I'm going to do it. Have I failed you guys before? I will never fail you guys. Trust me. I will never, ever fail you guys. So today is going to be fantastic. I put up a post some hours back. I said why I have not celebrated my governor. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lẹ́ni ó máa deep, but kí n tó lọ lẹ́ni mo fẹ́ bẹ̀ gbogbo ẹ̀yin ìyá mi, gbogbo ẹ̀yin bàbá mi, gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n mi, gbogbo ẹ̀yin olóṣèlú, mo fẹ́ bẹ̀ yín anything tí n bá sọ tí mo bá ṣẹ̀yìn ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi. Ọmọdé ò ní mẹ́kọ̀ọ́ jẹ kó má ra lọ́wọ́. Please forgive me in advance, because probably I may say something that will not sit well on you. I may say something that you guys will not like, and at the end of the day you may end up love everything that is going to come from my mouth. Sure you understand? So I'm saying I am sorry in advance if I'm going to offend anybody through anything that I'm going to say today. During the election, oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀. After election yẹn, oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀. Àmọ́ ká tó máa lọ, ẹ má bínú, mo máa ṣe ìpolówó ọjà mi ní àárín méjì. Èmi máa ṣe ìpolówó ọjà mi ní àárín méjì. Ṣé ẹ ní bínú sí mi? Mo máa ṣe ìpolówó ọjà mi láàrin. Ẹ̀yin Facebook, ẹ máa bá mi share show yìí. Gbogbo ẹ̀yin tèmi ní Facebook, ẹ bá mi share show yìí. A ní issue pẹ̀lú Facebook wa, ṣùgbọ́n kò kí n ṣe issue lọ́dọ̀ títí wa. Jọ̀ọ́ tó bá gbàwẹ̀ tí nǹkan tí mo wọ̀ yìí bá wà too tempting jù nítorí Ọlọ́run, lọ wò lẹ́yìn tí o bá ṣínú. Mi ò fẹ́ gbọ́ alájà ni alájì ni kò borí lọ́sàn-án, mi ò fẹ́ gbọ́. Má gbé wá sí page mi, má gbé wá sí page mi. Bóyá àwọn tó bá ṣe join mi lórí social media ló ṣe máa sọ gbogbo òṣì yẹn, but ìwọ tó bá mọ nǹkan tí ojú mi rí níbi oṣù mélòó kan sẹ́yìn, bí ọdún kan ọdún méjì, wàá mọ reason tí mo ṣe ramplay neutral. Èmi àti Ọlọ́run mi ní kí ni ìlẹ́lẹ́jọ́. Gbogbo ẹ̀sìn la wá ń ṣe, gbogbo ẹ̀sìn, nítorí mo nífẹ̀ẹ́ Ọlọ́run ju ẹ̀sìn lọ. Mo nífẹ̀ẹ́ Ọlọ́run ṣe kí ni ju ẹ̀sìn lọ. Ibi tẹ́ ẹ bá wa dé náà la wà yìí. Nǹkan tẹ́ ẹ fẹ́ náà ni pé ká gbé ẹ̀sìn wa pamọ́. Gbẹ̀dẹ̀ ṣe fẹ́ náà nìyẹn, àgbè pamọ́. So mi ò fẹ́ gbọ́ aṣọ tí mo wọ̀ yìí o, tó bá wà too tempting jù fún ìwọ, mo fi Ọlọ́run bẹ̀ ẹ́, mo fi Ọlọ́run bẹ̀ ẹ́, aṣọ tí mo wọ̀ yìí tó bá wà too tempting jù fún ẹ, lọ tọ́jú show yìí dìgbà tí n bá parí show. Tó bá ṣínú lálẹ́ kó lọ wò ó. Aṣọ tẹ́ ń wò lọ́rùn mi limited edition mi lélẹ̀, ńlá lélẹ̀, then upgraded one lélẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ra original aṣọ yìí lọ́wọ́ mi, gbogbo ẹ̀yin tẹ́ ra original, ẹ rí pé tí ajé eléyìí ó gùn, ó fẹ̀, ó dẹ̀ tún kún. Òkúta wà ń bẹ̀ dáadáa, àwọn òkúta tó lè fọ́ ẹni mi lójú ó wà ń bẹ̀ dáadáa. Ẹ rí pé tí ajé ẹ̀ ó kún, ó dẹ̀ ga. This is limited edition. Then a ní original, gbogbo body yìí etí ajé yìí náà original ni, but kékeré ẹ̀ lélẹ̀. Ìwọ tó bá lọ rí níbì kan tó wá ní aṣọ tó wọ̀ yẹn mo ní òní tọrùn mi, ṣoré lè wo ìyàtọ̀ ẹ̀, wo etí ajé ẹ̀ sí etí ajé yìí tó wà lọ́rùn mi. Ṣorí pé kò ṣe nǹkan kan náà, wò ó. Ṣorí pé kò ṣe nǹkan kan náà, then wò ó, asẹ́ títí ẹ̀ kò já, kékeré lélẹ̀, China lélẹ̀. Tó bá dẹ̀ wo tọ̀dọ̀ mi, wàá rí pé colour separation ẹ̀
ó muta ṣó ti yé colour separation ẹ̀ ó muta ó tó bá pàdé mi ní party àbí tó bá pàdé mi ní event tó bá lọ ra kékeré tó bá rí láì lọ́rùn mi ó máa padà bọ́ tiẹ̀ lójú àgbo tó ló máa displace aṣọ tó wọ̀. So if you can afford it, buy this. You can buy the normal one, which is the original one, or you buy the upgraded one. This upgraded is muta. Camera ò kì í ṣe justice aṣọ wa nítorí pé àkínfẹ́ kan copy ẹ̀ now ẹ ṣáà máa bá mi bọ̀. So kékeré lélẹ̀, this one is very cheap, very very cheap. So if you want the small one, I have them in colors. If you want this big one, I have them. I have just one color. And if you want limited edition, this is limited edition. Limited edition yẹn ni kó máa kún gan òkúta tó wà lára ẹ̀ máa ṣe kí ni ó máa bẹ́ná grade 1 òkúta ni. So I'd like to say congratulations to my amiable governor Babajide Sanwo-Olu. I would like to say congratulations to Governor Seyi Makinde. Ìbàdàn people ẹ̀yin ọkọ mi ẹ̀yin bàbá ọkọ mi. Mo rí pé ẹ wá sí page mi. Mo rí pé wá dúpẹ́ ẹ má dúpẹ́ iṣẹ́ yín náà ni mò ń ṣe. Ṣé mọ̀ wípé ẹ ti gbé ewúrẹ́ wá ẹ ti wá fi tan àwọn ègùn ẹ ti gbódìdí ọmọ lọ́wọ́ wọn. So tí n bá rí nǹkan tó máa ṣe wá láǹfààní tí mi ò bá sọ. Ṣé mọ̀ pé ọmọ mi náà Ìbàdàn ni wọ́n nílé sí, ọkọ mi Ìbàdàn ni wọ́n nílé sí. Èmi náà sìn mo ti di kíni mo ti di property Ìbàdàn. Ẹ jẹ́ kí n sọ bọ́kọ mi ṣe máa ń sọ mo ti di ẹrú Ìbàdàn mo ti di ẹrú Ìbàdàn àmọ́ ọmọ Èkó ni mí ọmọ Èkó original ni mí. So kí ni mo fẹ́ fàyọ lélẹ̀ nínú election tó lọ yìí a lot of things ló ṣẹlẹ̀. Then governor my amiable governor àwọn kankan ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ṣẹlẹ̀. Ẹ fún mi ní 1 minute mo fẹ́ sáré pé no fún mi ní fóònù ọwọ́ ẹ̀ náà bí àmọ́ ní nọ́mbà ẹ̀ nìyẹn bẹ̀ but someone said I should call him. Èèyàn kan ní kí n pè òun torí mo sọ fún èèyàn kan ìdájọ́ wájú ìgbọ̀nsán. Ẹ bá mi tag governor our amiable governor. Ìjọba mi gbé lọ sí office line lélẹ̀. Where is the other line, lemon line? Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí ó ní ṣe pẹ̀lú ẹgbẹ́ APC àti gọ́vnà Babajide Sanwo-Olu. So ẹ bá mi tag gọ́vnà Babajide Sanwo-Olu, ẹ bá mi tag gbogbo APC members, ẹ bá mi tag gbogbo Yorùbá tẹ ẹ bá mọ̀ pé ọmọ ọkọ Yorùbá ni wọ́n. Mo wá nọ́mbà kan. The other number, the other phone wa yẹn kọ́ kò ṣe bá mi wá. Fóònù ti bẹ̀rẹ̀. Ẹ bá mi tag Governor Babajide Sanwo-Olu. Ẹ bá mi tag gbogbo APC members. Yeah, ṣẹlẹ̀ mi ò rò pé ó máa wà ní. Mo doubt it, the other phone yẹn ló máa wà. Let me tell you something. Some fools, some idiots, some awáyé má ṣe rere. When I started my chat concerning this politics, a lot of them look at me and feel like, oh, she's looking for attention. She's an attention seeker. Nǹkan tí àwọn ọlọ́pọlọ yíyòrò, àwọn òpònú ayírádà, nǹkan tí wọ́n rò nìyẹn nígbà tí mo bẹ̀rẹ̀ campaign títí wa. Wọ́n rò wípé campaign, wọ́n rò pé mò ń wá attention.
ẹlòmíà rò pé torí pé ó ń tajà ó fẹ́ dọ́gbọ́n tajà. Kí ló dé tí ìwọ ò ṣe lè fi ọpọlọ dọ́gbọ́n sọ̀rọ̀ tó dáa? Kí ló mú ìwọ lọ́pọlọ tó ò ṣe lè fi ọpọlọ sọ̀rọ̀ tó dáa? Bọ̀ mo dúpẹ́ wípé nígbà tí mo bẹ̀rẹ̀ campaign mi, àwọn tó fojú kéré mi wọ́n padà rí wípé fèrèpò sílẹ̀kùn. Being celebrity is not by numbers of people that follow you on social media. You don't understand? You don't understand? It is not number of people that watch you on or that follow you on social media. Eléyìí ò kì í ṣe wípé success can never be determined by so many things tẹ́ kà kún nítorí èké àti ọ̀tẹ̀ tó wà lórí social media. Ní èní tó bá kọ̀ tó bá tàgì gbogbo APC tí o tàgì gbogbo àwọn tó mọ̀ pé government officials ni wọ́n, you will regret not tagging them, because what I'm about to unveil this afternoon is a bomb, and you will know the reason why some people call me Anjorin. A lot of people call me Anjorin. Èní ló máa mọ reason tí wọ́n ṣe ń pè mí ní Anjorin. Ẹbọra politician no máa ń pè mí ní university days mi. Ẹbọra politician no máa ń pè mí ní university days mi. And some people say Anjorin, ẹbọra politician. Mi ò mọ̀ bóyá ti rí àwọn award mi rí dáadáa, wọ́n fún mi ní most political lady. Ẹ fojú kéré mi, ẹ fojú rénà mi, ẹ fojú ṣá mi bíntín, láì mọ̀ wípé bunch of talent lẹni tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ follow, bunch of talent lẹni tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ listen sí, bunch of talent lẹni tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ consult nígbà tẹ́ ẹ wá àwọn team tó fẹ́ bá yín campaign. Ẹ wò mí dáadáa, my campaign based on ta ló lè ṣe nínú wọn. I don't need your money, I don't want your money. Ẹ̀yin ẹ máa ṣe political power yín lọ. Ẹ jẹ́ ká wá handle economic power of the society. Now, reason tí mo ṣe ní kẹ́ bá mi tag gbogbo àwọn politician pátápátá pẹ̀lú gbogbo ẹgbẹ́ APC. Mo fẹ́ fìdí àwọn nǹkan kan múlẹ̀, mo dẹ̀ ní pé kẹ́ bá mi tag Governor Babajide Sanwo-Olu. Uncle Sanwo-Olu lálàkọ́kọ́ ẹ kọ́kọ́ dúpẹ́ lọ́dọ̀ Ẹlẹ́dàá yín, ẹ dúpẹ́ lọ́wọ́ orí yín, ẹ dúpẹ́ lọ́wọ́ ìyá àti bàbá tó bí yín lọ́mọ. Nítorí wípé ẹlẹ́ẹ̀kejì tẹ́ wáyé Ọlọ́run ló kọ́, kò kí ń ṣe èèyàn. Tó bá jẹ́ pé èèyàn ló kọ́, irú mi máa wà ní opponent party sí yín. Or wọ́n máa gbérú mi dìde kí n wá ṣe deputy ní party kan. Ọ̀kan gbé mi dìde against yín kí n wá ṣe governor ní party kan. Ẹ̀gbọ́n mi, ẹ lè handle mi tí n bá túká tán Ọlọ́run. Tí n bá pàdé yín lórí pápá, tí n bá jáde as governor or tí mo jáde as deputy, nǹkan táwọn ìkọlà màmá wí, story yóò bá change. Now, Governor Babajide Sanwo-Olu, ẹ̀yin máa ṣe mẹ́rin yín sìn ẹ máa lọ. Àwọn nǹkan wo lẹ fẹ́ ṣe fún wa tí kíní yóò ní bọ́ lọ́wọ́ àwa Yorùbá? Nítorí wípé àwa Yorùbá already aṣọ òpómọ yẹ mọ́, ọmọ yẹ wá ti wọ string pant wọjà. Kí ni àwọn nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe? Nítorí pé tá bá pín nísìn, PDP a máa ní pé mọ́là ni, LP a máa ní pé Igbo ni, àwa Yorùbá la ní APC for now. And for the fact wípé Yorùbá ṣé ń gbọ́ mi kan tí mi sọ nípa àwọn nǹkan kan wà tó jẹ́ pé àti tabẹ́trai ti wà. APC dẹ̀ ṣe nǹkan kan tó jọ mí lójú. APC ti break table tí kò tí ì sẹ́ni tó break irú record yẹn. In history, APC ti provide female governor, not just anyhow state, but state tí wọ́n ti gbé obìnrin sí ẹ̀yìn tí wọn kì í gbà pé obìnrin ṣe adarí ní APC ti gbé obìnrin jáde. Ẹ pàtẹ́wọ́ fún APC. Ẹ pàtẹ́wọ́ fún APC.
Go and check. Mo lè gba membership card APC lọ́la. But today I am not APC member. I am not PDP member. I am not LB member. I am not a politician. I am a normal business, poor girl out there. Ẹ jẹ́ ká kọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká sọ bẹ́ẹ̀. Just poor girl bẹ́ẹ̀ yẹn tó kọ̀ jò níṣòwò. Bàbá wa aṣíwájú ti gbé ọ̀pá àṣẹ yìí. Ó ti gbé dé ibì kan. Gọ́vnà Babájídé Sanwo-Olu, iṣẹ́ wà lọ́wọ́ yín. Torí mi ní fẹ́ kẹ́ ṣe bí èèyàn kan tí wọ́n fi sí ipò vice president àmọ́ tí wọ́n nu aṣíwájú níbẹ̀. Mo fẹ́ kẹ́ listen sí mi dáadáa. Òun sọ pé ẹ tà gọ́vnà Babájídé but tá ṣe èrè àbálá awáyé má ṣe rere kan tó bá rò pé mò ń cloud chase ni òun la yí ẹ̀ ò ṣe rojú. So continue. By the time tí bá máa ṣe tán wàá mọ̀ wípé ọpọlọ ló ń sọ̀rọ̀. Wàá mọ reason tí Yorùbá ṣe fail. Wàá rí pé Lizzy Anjorin ò sí nínú celebrity tó yẹ kí Yorùbá máa bà lórúkọ jẹ́. Lizzy Anjorin ò sí nínú celebrity tó yẹ kó máa wò ní àwòparọ́mọ́ láwùjọ. Wàá mọ reason tí Yorùbá ṣe ṣubú tán ṣe wà lẹ́yìn politically. By the time tí bá máa ṣe tán lẹ́nìí. Now, Uncle Sanwo-Olu, ẹ mọ reason tí mi ò ṣe celebrate yín. I am not here. Ẹ mọ reason tí mi ṣe congratulate yín rather. I am not here to congratulate you. I want to celebrate your good works because ayé ti mọ̀ mí mọ́ yín. Mo campaign fún yín without any consultation, without collecting dime, without anything. I stood firm. I did not campaign for you, uncle. I campaigned to retain my heritage because I see you as a good heritage guardian. She lost the election, whatever. Even if she lost to APC, she break record. Ẹ ti gbọ́ mi, ó lè lose yo physically. Show you, but APC ti ṣe kíni, wọ́n ti break record. Ṣé wá wo show tí mo fẹ́ ṣe lénìí? Èmi àti yín la jọ máa ṣe show yìí. Nítorí pé tí n bá ń sọ̀rọ̀, mi ò fẹ́ sọ nǹkan tẹ́ pé tí wọ́n bá gbé òtítọ́ lẹ̀ máa wòran. Mi ò dẹ̀ fẹ́ goof. Torí mi ò kí ń báyàn jẹ́. It is inconclusive. Either inconclusive or not. APC ti ṣe nǹkan tẹ́nìkan ò ṣe rí. APC ti fa obìnrin kalẹ̀ nílùú tí obìnrin ò gbọ́dọ̀ sọ̀rọ̀ rárá. Ó ti yé yín. Mo máa gbé nǹkan kan wá fún yín ṣùgbọ́n ẹ jẹ́ kí n máa lọ bí mo ṣe ń lọ yìí. Tá bá dé level kan gbọ́ mi kan tí mi sọ. Tá bá dé level kan màá bẹ̀rẹ̀ sí ni máa gbé àwọn nǹkan kan wọlé or kí n gbé nǹkan yẹn wọlé. Manager fún mi ní fídíò kan tí mo fún ẹ kí n tó máa lọ kí ọ̀rọ̀ mi lè bá yé yín dáadáa kó lè bá jókòó sí yín lára dáadáa. Mo máa gbé fídíò kan wọlé nísìn. Fídíò tí mo send sí ẹ last bá mi send ẹ bá mi play ẹ. Mo fẹ́ gbé fídíò kan wọlé torí tí mi ò bá gbé fídíò yẹn wọlé kò ní yé yín ibi tí mò ń lọ. Ẹ má gbàgbé tẹ́ bá gbádùn bí skin mi ṣe rí. Mo ń ta sóyòyò, mo ń ta ojú tó pawó, mo ń ta ọpọ́n délẹ̀ tẹlifítúnra ṣe. Tẹ́ bá wá gbádùn gbogbo àwọn laces tí mo máa ń wọ̀ yẹn, ẹyẹ méjì ò kí ń jàṣà, ṣọ́ọ̀bù wà nìkan lẹ ti lè rí. Tẹ́ ẹ bá débì bá ẹ lè raṣọ tó fine. Tẹ́ bá rí aṣọ lọ́rùn mi Salawal tó bá fine, tẹ́ bá fẹ́ ránṣọ fọ́kọ yín, tọkọ yín bá jẹ́ alálùbáríkà, tọmọ yín bá jẹ́ alálùbáríkà, ẹ send measurement wọn, ẹ jẹ́ ká ránṣọ fún wọn. So mo ń lọ nínú agbára Olúwa kó dúró tì mí. Àjọ máa ṣe kíni? Àjọ máa jókòó lénìí, àjọ máa yànyàn náà ọ̀rọ̀ wá bíbá. Ṣé mọ̀ pé mo ti ṣe nǹkan tó yẹ kí n ṣe gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà, gẹ́gẹ́ bí ọmọ Èkó alálùbáríkà, mo ti secure heritage mi. Now mo fẹ́ ní one-on-one talk with my governor Babájídé Sanwo-Olu. Mo fẹ́ bá ẹ̀gbọ́n mi sọ̀rọ̀ torí tí a bá jọ tilẹ̀kùn mọ́ra wa nínú ilé, tá bá jọ rẹ́rìn jáde àpárọ̀ fúnra wa ni. Àmọ́ tá bá jọ tilẹ̀kùn mọ́ra wa nínú ilé tá àkọ́kọ́ kíra wa fún some days túmọ̀ ẹni tá bára wa sòótọ́ ọ̀rọ̀. Who am I láti bá yín sòtítọ́ ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi? Mi ò ní òtítọ́ ọ̀rọ̀ kankan tí mo fẹ́ sọ torí ìyá mi ò jẹ́ gọ́vnọ̀ rí, bẹ́ẹ̀ ni bàbá mi ò jẹ́ gọ́vnọ̀ rí.
ipò tẹ́ wà ipò ńlá ni tẹ́ fi gbogbo nǹkan jù mí lọ àmọ́ gẹ́gẹ́ bí ọmọ Èkó àwọn nǹkan tí mo ṣàkíyèsí rèé kí omi má bàa tẹ̀yìn wọ̀ pé lẹ́nu in the next 4 years nítorí pé ọ̀tá tó dìde ìjà yìí ó ṣeé ṣe kán má jẹ́ kẹ́ ẹ rí gọ́ọ̀mẹ̀ntì yín ṣe ó ṣeé ṣe kán má jẹ́ kẹ́ ẹ rí gọ́ọ̀mẹ̀ntì yín ṣe ó ṣeé ṣe kán má jẹ́ kí aṣíwájú rí gọ́ọ̀mẹ̀ntì wọn ṣe irọ́ dẹ̀ ni ẹni tó bá lóun máa mẹ́ni ọ̀la ló máa mú ẹ̀yìn òkú báyìí la ti ń jàkàrà gbogbo ẹ̀dá tó bá ní Tinubu ò ní rọ́nà lọ Tinubu ò ní rí tiẹ̀ ṣe ilẹ̀ alanu agbé wọn mọ̀ lágbára Ọlọ́run mo fẹ́ ká lísìn sọ̀rọ̀ yìí kí n tó máa lọ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ tẹ̀lé Peter Obi tàbí tẹ́ ẹ tẹ̀lé Tinubu tàbí tẹ́ ẹ tẹ̀lé Àtíkù àwa mẹ́tẹ̀ẹ̀ta la ṣe dáadáa we've done a good job we've done a good job I don't criticize people here but for those of you tó jẹ́ pé behind camera you were calling me Lizzy kí ló rí lára Tinubu kí ló rí lára Sanwo-Olu kí ló rí mo fẹ́ play video kan fún yín ìdí tí mo ṣe jẹ́ oníṣòwò ìdí tí mo ṣe jẹ́ ọmọ kan ṣoṣo ni mí lọ́wọ́ ìyá àti bàbá àmọ́ tí o bá bí mẹ́wàá wàá gbé tiẹ̀ lẹ̀ ìyá mi náà gbé tiẹ̀ lẹ̀ ni I have been a proud product and a proud child to my mom ẹ máa gbọ́ o ó yá fún mi fídíò yẹn fún gbogbo yín tẹ́ ṣo ti connect ìjọba mi ayẹ̀ bẹ́ẹ̀ gbogbo yín tẹ́ ní kí ni mo rí tí mo ṣe tẹ̀lé Tinubu kí ni mo rí tí mo ṣe tẹ̀lé Sanwo-Olu ẹ máa gbọ́. Los Angeles inclusive, that was not a mistake. Every governor, you see, when these people talk about godfatherism and all that, every governor, including Peter Obi brought Willie Obiano from Fidelity Bank, Assembly Fidelity Bank. He was never in government. He brought Peter Obi brought someone from Fidelity Bank. Emma, don't abuse anybody here. I'm here for analysis. Do not abuse anybody. You ask me why do I follow Tinubu and Sanwo-Olu, and I'm giving you why I follow them. Do not abuse anybody. The election is gone. I'm here to address my governor. I'm not here to address PDP, LP, or Obi. I am just trying to tell people that challenge me that kinikon. You don't understand? Emma Gbo, wọ́n ní Peter Obi gbé èèyàn kan wá tó wá láti Fidelity, bẹ́ẹ̀ ni yóò sí nínú power at all. Emma Gbo. And imposed it on the people of Anambra State. Willie Obiano became governor. A year down the line, they had issues. Allegedly, because Peter Obi, the money that he said he saved in banks, was going to be shared on the 19th of October 2016. On the 19th of October 2016, Willie Obiano came out. It's in the newspapers, it's everywhere, that Peter Obi demanded for 7.5 billion from. Hello, lẹ́gbọ́n tó ní bàbá yẹn ó demand 7.5 billion. Ẹ máa gbọ́. Ẹni ló sọ̀rọ̀ èmi kọ́ o. Òun ló sọ pé go and listen to their manifesto. Ẹ máa gbọ́. As money he used to sponsor him for the governorship. Because Willie Obiano was not known to anybody in governance. Peter Obi refused to conduct local government elections 7 years and 10 months. Just he conducted 7 years and 3 months. Your own savior, the people you want to kill for, did not conduct election for our chairman for 7 years, 3 months. Why Tinubu did not receive dime from federal, and he conducted the election and even created more local government. Local government election in Anambra State 2 months before he left office. That is not somebody that is prepared for governance at the top level. Ashwadi Bola Tinubu was governor in Lagos State. He conducted local government election 3 times in the space of 8 years and created 36 LCDA so that governance will get to the grassroots. These are things we should be talking about, not these rhetorics about somebody is coming to say. There's no substance in appearing in all social media, in all media houses, churches, or everywhere, and start talking about what I will do. Meanwhile, you were governor for 8 years. What is the situation of Anambra today? If you say Tinubu was godfather, what is the situation of Anambra today? Don't forget that both Enugu and Anambra election wọ́n ti conclude síbì kan. Wọ́n dẹ̀ wà níbí báyìí. Don't forget that Obi ruled in ìlú Olobi Enugu Anambra, sorry. Obi dẹ̀ ń gbé ní state
aṣíwájú ṣe, which is FGC níbí, ẹ jẹ́ ká máa bá lọ. Analysis ni, do not abuse anybody. I am saying this for those of you that come to my page, come to my DM, those of you that call me, especially ẹ̀yin àgbàlagbà kan tí mi ò ní dárúkọ, ẹ sì máa jẹ́ wotowoto yín ẹnìkọ́ o, ẹ ti gbọ́ mi, ẹ sì máa jẹ́ wotowoto yín ẹnìkọ́. Ó níbi tí mo lọ ọ̀dọ̀ gọ́vnà Sanwo-Olu ni mo lọ, but mo kàn fẹ́ fún yín lélẹ̀ fi ṣe fẹ́rífẹ́ rẹ́ra. Lagos. Has Lagos improved? The IGR of Lagos, that is just a simple indices for indicating what the progress of the country of a state is. The IGR of Lagos was 600 million when he came. He left it after. Ẹ máa gbọ́ yẹ 600 million ní Tinubu bá ní Lagos state 600 million láìsí support federal state of anybody, just Tinubu and Lagos. Èló ni Tinubu filẹ̀ lọ. Just at 5.5 billion established. Tinubu fi 5.5 billion sílẹ̀. Mo ń bọ̀ wá bá yín o, mo sì ń bọ̀. Igbo Kwenu, I'm not coming for you, my brothers. Igbo people, I'm not coming. I am addressing my Yoruba people because a ní àìsàn tí ò gbóògùn. Ṣé you understand? Àwa dẹ̀ mọ̀ pa láìsàn tí ò gbóògùn tó worst to cancer lóhùn ní lára àti ìbànújẹ́ kí personality èèyàn tó ṣiṣẹ́ takuntakun kó kọ̀ máa bí wá ná kákọ̀ rò pẹ́ni tó ga kó kú ṣá ọ̀ kó ṣubú. Mo sì ń bọ̀, ẹ jẹ́ n parí yìí kíní. Established institutions, sustainable institutions that have grown that IGR to 57 billion as we speak. What is in Anambra? What has Peter Obi done? What is in Anambra? Okay. Anambra, which Onitsha, one of the greatest assets that Africa can have. What has it done with Onitsha market? He is in Lagos. He lives in Lagos. Attendant business in Lagos. Does his family? He lives in Lagos. His family lives in Lagos. Mungo. His children lives in Lagos. Anambra. Ṣé ti gbọ́ gbogbo ibi tí wọ́n ń gbé wọ́n dẹ̀ rule Anambra fọ́dún mẹ́jọ. Mungo. It is there. He doesn't do anything in Anambra. So this issue about we stand for is to kill. Okay. Mo fẹ́ fẹ́ yọkùn sí. Mo fẹ́ fọbalẹ̀. Nígbà tí wọ́n bi Obi pé àwọn tí wọ́n ń búyàn yìí kí lórí ṣe sí, ẹ máa gbọ́. Many of your supporters, people who call themselves obedience, that they are very rude, callous, mean, they abuse people, they make enemies for you. They couldn't even. Listen, this is where Daddy Obi got it wrong. You can't build demons and still build a church. No. You can't build demons and build a church. No. It's a two thing. Listen to this man very well. Listen to this man very well. Many of your supporters, people who call themselves obedience, that they are very rude, callous. Manager, not any handle on Instagram or Facebook that abuse any of those politicians. Just note them. It's mama pick up. Let me show you don't matter. They abuse people. They make enemies for you. They couldn't even persons who are your friends. They go on Twitter particularly and they are perpetually marketing you by abusing people. Ruben, I answered this several. Ẹgbọ́n nǹkan tí answer tí ẹni tó fẹ́ darí gbogbo Nàìjíríà 36 states. Ẹgbọ́n answer tí bàbá wa fi sílẹ̀. No, well, over I agree, Ruben, I've answered this several times. One, there's infiltration among my people by your people. Infiltration among your people, not Nigerians. Okay? Opponents. They're all those who believe in me, who are angry. You know, when people are angry, they do other things. What I say to people is, I'm Peter Obi. Have you ever asked yourself as a citizen, why should anybody be angry because of pepper soup of a family? Don't you know political post is a pepper soup of these people? Why should you be angry? Have you ever asked yourself? Why should we see it as do or die? Why? If truly you are going there to serve us. Okay, I'm with you. What's campaign? Who wants to be president? But they are trying to say that the behaviors of my people is exactly what you people is going to do.
gbogbo ẹ̀yin tẹ́ ní kí ló dé tí mo ṣe tẹ̀lé Tinubu mo fẹ́ kẹ́ ẹ mú bi tí àwọn tó ń tẹ̀lé Tinubu láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ election ǹjẹ́ gbọ́ nǹkan kan lẹ́nu aṣíwájú tó jọmọ́ tí ogun bá lè dé kó dé tí ìjà bá lè dé ẹ má gbàgbé wípé during election máa yí ní future ju aṣíwájú lọ socially not physically àwa táwa ń wo kìnìún yẹn lábẹ́lẹ̀ a mọ̀ pé premium ẹ̀tẹ́ wọ́n máa wú lọ tẹ́bọ̀ ni but socially ẹ jẹ́ ká ló bẹ̀ it has kind of brighter future than aṣíwájú and Atiku the way they use social media but àwa tá a lọ́pọlọ a mọ̀ wípé lábẹ́lẹ̀ nítorí numbers of àwọn ọmọ tó tẹ̀lé àwọn pípí tó ń gbìyànjú kiri mélòó nu wọn ló gba voters card there's a question ẹ má bá mi bọ̀ ẹ má bínú sí mi o ẹ má bínú sí mi o mo ń bọ̀. Yes, I'm Peter Obi. Who's campaign? Who wants to be president? But they are trying to say that the behaviors of my people is exactly what you people is going to do. Ruben, you know me. I've been in government. I serve people faithfully in the most humble manner. Ruben, I've never raised my voice on anybody. Sir, you said you served people faithfully, and mi ò wá bí láti mú kọ ó yẹ kí n tọwọ́ bọ̀rọ̀ ìbọn nítorí àwọn tó ń pè mí kan tí ó jẹ́ pé tí n bá bẹ́ẹ̀ pè fún yín ẹ̀ ní bọ́m̀bẹ̀ ẹ rí fídíò tí mo kọ́kọ́ play ahead síwájú ẹ rí fídíò tí mo wá ń play nísìn àbí ẹ gbọ́ but gbogbo yín gbogbo nǹkan tẹ́ni í ṣe kò mà sí social media tẹ́ fi jẹ́ ká mọ òtítọ́ ṣe mọ̀ pé ẹ̀ ń parọ́ ni ẹ jẹ́ kí n gbọ́ tán ẹ jẹ́ kí n gbọ́ tán kí n máa lọ síbi tí mò ń lọ ẹ jẹ́ kí n gbọ́ tán ẹ jẹ́ kí n gbọ́ tán ẹ jẹ́ kí n gbọ́ tán manager wá bá mi ṣe kínní mo ń bọ̀ ẹ jẹ́ kí n gbọ́ tán. Many of your supporters, people who call themselves obedient, but they are very rude, callous, they abuse people, they make enemies for you. Including even persons who are your friends. They go on Twitter particularly and they are perpetually demarketing you by abusing people. Ruben, I've answered this several times. No, well, over the weekend. I agree, Ruben, I've answered this several times. One, there's infiltration among my people, by opponents. They're all those who believe in me, who are angry. You know, when people are angry, they do all sorts of things. What I say to people is, I'm Peter Obi. Who's campaign? Who wants to be president? But they are trying to say that the behaviors of my people is exactly what you people is going to do. Ruben, you know me. I've been in government. I serve people faithfully in the most humble manner. Ruben, I've never raised my voice on anybody. So you cannot go and say, oh, Peter, because even your son or your daughter shouts at people, that is you, Peter. When the end people? Yes, I'm telling them, please. But some of them are angry. Some of them are people who are out of school for the past 10 years without job. Some of them are this. You cannot consider. Some of them are out of school for the past 10 years. Mo rí àwọn olórí burúkú kan saying you are using your page to do tribal war. You are a fool, you are a failure. Bá mi pause ẹsẹ̀ gbé kúrò lè pa fún yẹn kó tuntun. You are a fool, you are a failure. You want to eat your cake and have it. Why are you hiding away from your evils? Why are you hiding? Look at me, go and check my personality on this social media. Mọ nǹkan tó fi build mi ni. Scandals no fi build mi lórí bíbá. Damitemi, delete that comment or I'll block you. Show ya wèrè. We don't need it. Yálà yẹ ẹni ò need ẹ. Nítorí pé ti ṣiṣẹ́ ọ̀nà tẹ́ gbà tẹ́ dẹ̀ fi ṣiṣẹ́ ni mò ń pè yín padà pé ti ṣiṣẹ́. Ṣọ̀pọ̀ lórí burúkú ṣọ̀pọ̀ kéku aláyé bàjẹ́ gbogbo yín. Aṣíwájú àtàwọn tó ń tẹ̀lé aṣíwájú wọn tí ì sọ ha.
you keep on attacking that man back to back, back to back, back to back. And I'm not saying kẹ́ má ṣe. Ṣùgbọ́n nǹkan tèmi kàn fẹ́ káwọn èèyàn mọ̀ ní wípé kẹ́ lè bá jẹ́ kí a jèrè iṣẹ́ ọwọ́ wa, ẹ need láti stop. Ṣó ti yín? Torí pé ẹgbẹ́ òbí wá bí mẹ̀sáyà, ẹ̀ ń ṣépè fún Tinubu ọmọ yín láì ṣe Tinubu Bodilon. Ẹ̀yin Yorùbá ni mo bá sọ̀rọ̀. Ẹ̀ ń ṣépè fún àwọn ọmọ tó tara yín jáde láì ṣe Tinubu. Ẹni tí ẹ̀dẹ̀ lẹ́ support kò kí ń ṣe mẹ̀sáyà. Tí wọ́n bá dálẹ̀, tí wọ́n bá tún ta, wọ́n bá tún kó gbogbo ọ̀nà ní Tinubu fi deliver, tí kò fi ọjọ́ kan ṣẹ̀yìn rí, tí ó dẹ̀ ṣàìdá fún yín. Tó bá jẹ́ pé Haúsá àbí Ìgbò wọ́n ní opportunity láti nírú Tinubu ni, ẹ bá mọ value Tinubu. Ẹ bá mọ value Tinubu. So tí o bá fẹ́ ṣe orí burúkú, tó o fẹ́ ṣe orí gbé, exit this page. O gbọ́ mi? Exit what? This page. Ó ní èèyàn kan. Ọláyin. Oh. Yeah? Kí n block ẹ? Okay. Orí ìsìn. Okay. Ó ṣe, máa fún mi lórúkọ wọn. Ibi tí mò ń lọ lélẹ̀, ṣáà máa bá mi fún wọn, máa bá mi wórúkọ wọn. Má jẹ́ kán dá ìbátí. Ibi tí mò ń lọ lélẹ̀, fún gbogbo ẹ̀yin Yorùbá tẹ́ support Tinubu genuinely without collecting dime. Ẹ congratulate ara yín. Ẹ kíra yín kórè. Ṣé tún wá rí àwọn tí wọ́n gba nǹkan yín ni ó tọ́ sí yín, ẹ kíra yín kú oríire. Torí èmi mi ò kí n fi gbà pọ̀pọ̀ nínú. Mo mọ̀ play audio yẹn. I have loads of those videos. Loads of these videos. Tó jẹ́ wípé nígbà tí mo listen sí àwọn méjèèjì, fídíò kan náà wà tí mo send sí ẹ, tí wọ́n béèrè lọ́wọ́ wọn pé kí làwọn nǹkan tó tákù, kí làwọn nǹkan tó jẹ́ pé wọ́n máa ṣe, mo send ẹ̀ sí àwọn méjèèjì. Ó ní fọ́tò báyìí tí bọ̀bọ̀ kan wò báyìí bẹ̀, mo send ẹ̀ tó bá rí jẹ́ kí n máa sọ̀rọ̀ bẹ̀rẹ̀. Now ibi tí mo lọ lélẹ̀, kó o tó lọ pẹ̀lú any party láti bá yí àwọn ọmọ ẹ̀ jẹ́, mo fẹ́ kó o kọ́kọ́ mọ̀ nǹkan kan pé all these politicians are not saints. They are not what? They are not saints. Èèyàn kan tó dára jù láàárín wọn nígbà tí èmi dìde tí mo ṣe permutation mi, tí mo ṣe research mi dáadáa, nínú 100% ẹni tó wọ 85%, òun ni Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ẹ wá gbọ́ mi, nǹkan tí mo wá sọ bíbá ẹ̀kọ́ nìyẹn lẹ́nu. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó ti sin Yorùbá débì kan tí ẹ̀rù ní bá Yorùbá. Èmi àti yín ló kù ká múra. And you want to know why I supported Governor Babajide Sanwo-Olu? I will tell you the reason why. Àwa Yorùbá láàrin àwa Yorùbá, a ní nǹkan tá a lè lò bí weapon láti sustain Lagos. The only thing tá a ní tó lè sustain wa, the only ìgbẹ́kẹ̀lé tá a ní láyé àti lọ́run, òun ni ká ní ọmọ Yorùbá as president. Tá bá wá ní ọmọ Yorùbá as president, ká wá ní product ẹni yẹn bí governor, so that tí wọ́n bá gbé àṣẹ yẹn látòkè, wọ́n lè gbé sí ìsàlẹ̀, wọ́n lè disseminate. All we need now that can save us is constitution to save our house. We've lost it all. We got nothing. We have nothing. Statistically, educationally, àwa la wà ní number 3. Ẹ jẹ́ ká yọ Èkìtì, Oǹdó, Àkúrẹ́, àwọn tó ní professors tó pọ̀ jù nìyẹn. Business wise, àwa la wà ní number 3. Property wise, number 3 náà la wà. Torí pé Hausa ni Dangote and is the richest man in Africa.
ọmọ Yorùbá ni ọmọ Hausa ni. So if you are to judge Malam based on their malu, you are missing it. So number 3 la wà. Ní nǹkan kan tá lè fi di Èkó mú. Tí wọ́n bá dẹ̀ kúrò l'Ékòó, ṣé mọ̀ pé ajẹ́rí òkín jẹ̀kan yó, wọ́n máa bọ́ sí Ògùn. Tí wọ́n bá kúrò l'Ógùn, wọ́n á bọ́ sí Ọ̀yọ́. Tí wọ́n bá kúrò l'Ọ́yọ́, they will end up láti gba gbogbo nǹkan tá a ní. So I need a Yoruba man at presidential level. And I need a governor that is a direct product of that president to achieve that. Mo ṣì máa dórí ọ̀rọ̀ àwọn blogger. Mi ní dọ́dọ̀ àwọn blogger lẹ́nu. Mo ṣì máa dọ́dọ̀ àwọn bloggers. Eléyìí tún kọ́, ó pọ̀ gan. Eléyìí tún kọ́, gbangba ó pọ̀ gan, ó pọ̀ gan. Bọ́n nítorí pé Yorùbá ò ní blogger tó ń kanta gbogbo irọ́ tó ń pa fún wa, ó jẹ́ kí a wá bẹ̀rẹ̀ sí ní máa ṣépè fún aláàánú wa. Ó wá jẹ́ kí Yorùbá kọ̀yìn sí áńgẹ́lì tí Ọlọ́run fún wọn. In case ẹ bá mọ̀, èmi fi ń dá yín lójú lé ní pé Tinubu áńgẹ́lì Yorùbá ni. Nítorí wípé tá bá sọ̀rọ̀ nípa ilẹ̀, Yorùbá ò ní nǹkan kan mọ́. Tá bá sọ̀rọ̀ nípa okòwò, Yorùbá ò ní nǹkan kan mọ́. Tá bá sọ̀rọ̀ nípa importations, Yorùbá ò ní nǹkan kan mọ́. Tó bá sọ̀rọ̀ nípa pé wọ́n ní ọjà, kí ọjà Yaba tó kókó tó jóná, ṣe bí Yorùbá ló ní. Nígbà tọ́jà Yaba jóná tán, tí wọ́n tún mí pọ̀, kí ló tẹ́ pé Igbo ló ní gbogbo shop or most shops. The same thing, wọ́n ti ra Èkó tán. If Igbo are buying something, it is not a crime. It's because they work for it. But we fail to work while these people are working. We fail to have good savings while Igbo people are having good savings. We fail to support ourselves while Igbo people are supporting themselves. We failed each other woefully. We failed ourselves. Religiously, we failed ourselves. Politically, we failed ourselves. Traditionally, we failed ourselves. Religiously, we failed ourselves. We failed woefully. The only thing that is seen is for Asiwaju and well-meaning Nigerians that are insensitive in all sensitive posts to please use constitution to retain our heritage for us. Economically, we failed. The only thing that can save us is constitution to retain our heritage. Our heritage is gone already. Now, Uncle Sanwo-Olu, I did not voted or supported you because you are perfect, or because you are good, or because of anything, but because I have a target of securing my heritage. Ẹ̀gbọ́n mi kọ́ tí mi sọ fún yín. Ẹ̀gbọ́n mi, Gọ́vnà Babájídé Sanwó-Olú, ẹ dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́dàá yín pé wọ́n consult irú mi láti jáde as deputy of governor against you. Ẹ wò mí dáadáa. Ẹ wò mí dáadáa ẹ̀gbọ́n mi. Ẹ dúpẹ́ lọ́dọ̀ Ẹlẹ́dàá yín. Now, àwọn tí wọ́n gbé tì yín, I was looking at all of them. Who and who can work with Asiwaju? I look at PDP, I look at LP, I look at APC. I realize you are better off.
ẹ̀gbọ́n mi ẹ ṣe àwọn nǹkan kan kò dẹ̀ kí ń ṣẹjọ́ yín tí ẹ bá wá fẹ́ ràn wá lọ́wọ́ nítorí tẹ bá ti parí ọdún 4 tí ẹ bá fẹ́ kí iṣẹ́ tí Tinubu ti ṣe sílẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ tẹ ẹ bá fẹ́ràn Yorùbá tẹ ẹ bá fẹ́ kí Yorùbá di ìtàn àfi kẹ́ consider gbogbo nǹkan tí mo fẹ́ sọ ìsà ẹ̀gbọ́n mi ẹni kí ni reason sà tí wọ́n bá gbé mi wá fún yín tí wọ́n pé pátì kan ló gbé mi jáde as governor àbí tán gbé mi wá as deputy mo ní àwọn jókà burúkú kan lọ́wọ́ tí mo máa lò fún yín ẹ ní ríbò kan ìbò ẹyọ kan ẹ ní rí torí mo máa béèrè lọ́wọ́ yín ṣé kí n máa sa àwọn kan tí màá béèrè lọ́wọ́ yín. You see, why I'm going to say all this is that in the next 4 years, if I did not tell you this today, if they use the logic for you in the next 4 years, I won't forgive you. I won't forgive myself. Sorry, brother. Sorry, sir. I won't forgive myself. But I'm going to tell you this today. Ẹ̀gbọ́n mi, lára àwọn nọ́mbà tí mo máa lò fún yín lélẹ̀ wípé during the COVID-19, àwọn tó jí oúnjẹ pamọ́, why did you refuse to display their names, pictures, and vital information about them? I'll ask you, are you part of them? Another thing that I will ask you is, àwọn housing estates tí government ń kọ́ ní Lagos State, I want to see names àwọn tó rà á lọ́wọ́ yín. Ṣé common people lẹ́kọ̀ọ́ fún ni àbí àwọn ará Láúsá lẹ́kọ̀ọ́ fún? Ẹ gbọ́ mi sà, màá tún wá bí yín fọ́dà. Ẹ gbọ́ mi sà, màá bí yín fọ́dà wípé how many best graduating students lẹ employ? Question mẹ́wàá ni màá fi dàbò yín o. Ìbò afọ́jú náà máa dì fún mi. Just 10 questions ni màá bí yín, màá bàṣẹ́ yẹn jẹ́. You don't know why they call me Anjorin, a politician. Wọ́n dúpẹ́ lọ́dún ẹlẹ́dàá yín pé mi ò sí ní opposite party. Mi ò dẹ̀ kí n ṣọmọ alẹ́ ilẹ̀ Yorùbá. Ọmọ kọ ni mí that I will go to any length. I can lick my enemy's ass to secure my heritage. Gbogbo àwọn tó gbé tì mí, none of them was anybody to lie there. They just want to go to Aláùsá. Bóyá ó rò pé ṣíṣà náà mú láláùsá ni o, àbí drugs náà mú láláùsá ni o. Gbogbo àwọn candidate tó gbé tì yẹn pátápátá kò sí kankan nù wọn tó ní strength àti ex-governor kan wà tó bá jẹ́ kó gbé wá pẹ̀lú yín ni I will root for the person. I will campaign for the person. Ex-governor lẹ́ni yẹn tó bá yẹ pé party kan lọ gbé wá against yín màá root fẹ́ni yẹn. For you to know that you are not the perfect person. I am not perfect too, Mama. I am not perfect. I have many flaws. But my flaws is within me and my husband's kitchen. Your own flaws is within millions of Nigerians in Lagos. Hausa, Igbo, Ìṣẹ̀kírì, Ègùn, eléyìí, tọ̀hún. Uncle Sanwo-Olu, ó ní àwọn question mẹ́wàá kan mi ní sọ níta torí tí n bá sọ wọ́n lè lo against wa in the next 4 years. Mi ò ní sọ.
tó bá jẹ́ wípé àwọn olóṣèlú yẹn lọ gbé mi wá tì yẹn ni tí n bá finish pẹ̀lú ní ẹ̀gbọ́n mi ní rí ìgò kan lọ́dà pé ẹ ṣiṣẹ́ dáadáa ẹ̀gbọ́n mi ẹ ṣiṣẹ́ ṣùgbọ́n àwọn ibi tẹ́ ẹ ti ṣe mistake lélẹ̀ ẹ má jẹ́ kó ṣẹlẹ̀ àwọn tó máa ń kó commissioners fún yín ẹ̀gbọ́n mi gbogbo commissioners kọ́ lẹ máa gbà nísìn received the best and active commissioners among them àwọn question kan wà tí mo máa béèrè lọ́wọ́ yín tí mo mọ̀ deep down pé it is not your fault but máa mọ̀ béèrè publicly láti ré yín lẹ́pa. Sanwo-Olu is not the worst governor. Excuse me, don't ever say that. I'll block you. He's a good man. He's a soft man. Uncle, lára question tí máa béèrè lọ́wọ́ yín ni pé kí ló delay yín láti display faces and names àwọn tó ṣe EndSARS. Are you telling me their lawyers are powerful than yours? Are you telling me àwọn tó ṣe EndSARS they are powerful than your government? Òun ló fi jẹ́ wípé àṣekù EndSARS ni wọ́n fẹ́ fi tẹ̀ lẹ́kùn fún tí ò bá sí Ọlọ́run. Tí ò bá sí Ọlọ́run because ẹ̀gbọ́n mi ò ń ṣe ẹjọ́ yín gọ́vnà ní commissioner for mi ò mọ̀ please guys help me ẹ fún mi ní list of commissioners tó wà ṣé commissioner for housing wà commissioner for information ṣó wà commissioner for social media commissioner for kini interiors give me the commissioners and uncle speaker ẹ̀gbọ́n mi uncle speaker mo máa yíwọ́ dọ́dọ̀ tí yín náà máa wá bí yín pé máa gbé iye ọdún tẹ́tí lò jáde máa wá fi àwọn kọ̀ọ̀kan kàńtà yín nítorí wípé here in Lagos we have the best speaker Honorable Obasa, we have the best governor Governor Sanwo-Olu, but what about the commissioners and House of Representatives? Kí ló dé tẹ́ ẹ jẹ́ ká mọ̀ wípé tí gọ́tà àdúgbò wa bá kún chairman àdúgbò àti councillor ló máa ṣe? Kí ló dé tẹ́ ẹ ṣe jẹ́ ká mọ̀? Kí ló dé tẹ́ ẹ ṣe jẹ́ ká mọ̀ iye tí councillor àti chairman tí wọ́n gbà? Kí ló dé tẹ́ ẹ ṣe jẹ́ ká mọ̀? Kí ló dé tẹ́ ẹ ṣe lè jẹ́ ká mọ̀ wípé tí ọ̀nà àdúgbò wo bá da nọ́mbà èèyàn báyìí ni ká pè àdúgbò báyìí ni wọ́n ń gbé? Kí ló dé tẹ́ ẹ ṣe jẹ́ ká mọ̀? Tẹ́ bá rántí nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní campaign mo ní wípé aṣíwájú ni mo fẹ́ campaign fún nítorí mo mọ nọ́mbà lé ẹ̀ mo ní tí nǹkan bá fẹ́ dáwọ́ rú mo ní màá ṣa òkò lọ lé wọn bó tiẹ̀ ti lè jẹ́ pé mi ò lè ṣe bẹ́ẹ̀ mo ń send the signal sí àwọn Yorùbá ni Uncle Sanwo-Olu, it's high time you look for people that can use social media so that gbogbo nǹkan tẹ́ ẹ bá ń ṣe every 3 months a máa mọ̀ through social media ẹ máa wá force àwọn education sectors kí wọ́n máa fi ṣe question during exams as a governor tẹ́ ẹ bá gbéṣẹ́ 10 million naira fún yàn ẹ jẹ́ ká mọ̀ wípé ẹni tẹ́ ẹ gbéṣẹ́ 10 million naira fún orúkọ ẹ̀ rí tó bá ṣeé ṣe ẹ fi nọ́mbà ẹ̀ sí lẹ́yìn oṣù mẹ́ta ibi tó bá ṣe yẹn dé ẹ jẹ́ ká mọ̀ okay wọ́n ní commissioner for finance commissioner for education commissioner for health commissioner for physical planning and urban development commissioner for the environment and water resources commissioner for information and strategy commissioner for women affairs and poverty alleviation commissioner for energy and natural resources commissioner for transportation commissioner for agriculture commissioner for housing attorney general and commissioner for justice commissioner for science and technology commissioner for establishment look at gbogbo àwọn commissioner yìí mélòó ni gbogbo wọn bá mi wò ṣé ẹ mọ̀ pé gbogbo ẹ̀ṣẹ̀ tí àwọn pípù yìí bá dá
Normally, Nigerian man will put it on government and president. Kí ló dé tẹ̀ ṣe gbé nọ́mbà wọn síta? Kẹ́ ẹ jẹ́ ká mọ̀ wípé tá bá ń wálé o, ká pe commissioner for this. Tó wó olé bá ń wọ́n o, ká pe commissioner for this. Tí gàrí bá ń wọ́n, ká pe commissioner for this. Tí a bá ń wá menstruation wa tá a bá rí, ká pe commissioner for this. Don't forget iye tí each commissioners ń gbà every month. Tó dẹ̀ jẹ́ pé táàsì mẹ̀kúnnù náà lẹ̀ ń kó jọ fi san owó ribiribi fún gbogbo àwọn commission. Bá mi káyé commissioners yẹn. Kí ló dé tí ẹ ṣe hide away everything even from school? Kí ló dé tó jẹ́ wípé a kì í rí bóyá ẹ máa gbé lọ sí CNN ni? How many? We have 23 commissioners and 14 special advisers. Mi ò ní interest nínú special advisers. Mo ní interest nínú commissioners. Mo ní interest nínú reps. Mo ní interest nínú àwọn chairmans. Mo ní interest nínú àwọn senate àti ministers. Uncle Sanwo-Olu, tẹ́ bá da ọ̀rọ̀ mi nù, you will remember this show. Because these people are coming back in the next 4 years. If you don't make your government to be transparent enough, tí APC bá pàdánù sí wọn lọ́wọ́, gbogbo Yorùbá pátápátá ló pàdánù sí wọn lọ́wọ́. Ṣé rí èèyàn tó ń wò mí, ṣé rí pé rò pọ̀ ń bì, ṣé rí pé rò pọ̀ ń bì, àwọn tó wà ń bì, àwọn tó máa tún material mi lò ló wà ń bì, àwọn tó ti fi rọ́kọ́ crowd jọ lórí platform wọn ló wà ń bì. Wọ́n á wá mú material tẹ́mi fi sílẹ̀ yìí, wọ́n á lọ lò ní platform wọn. Wọ́n wá fi headline ẹlẹ́jẹ̀ sí káwọn èèyàn lè wá kà. Àwa máa jókòó, a máa wò ní. Ẹ má gbàgbé wípé economic power lèmi wà after. I am not after political power. But once a soldier, always a soldier. Ẹ gbọ́ mi, ẹ dúpẹ́ lọ́dọ̀ Ẹlẹ́dàá yín wípé gbogbo àwọn tí wọ́n kó tì yín ní gọ́vnà àti dẹ́pútì, wọn ò gbé Lizzy Anjorin wá àbí irú èèyàn bí Lizzy Anjorin. Ẹ̀gbọ́n mi, màá kọ́ọ̀lù gbogbo wọn out lẹ́yẹ kankan pẹ̀lú ẹ̀rí. Ṣé rí pé mi ò posh, mi ò gbóyìnbó, mi ò mọ̀yìnbó sọ, mi ò mọ̀yìnbó kọ. Bí mo ṣe wà yìí, classless actress lẹ́ ń wò yìí, brainless actress lẹ́, name it anything but achievement wise nínú ìlú Nàìjíríà yìí àti Èkó yìí, ẹ yọ social media fakeness. Ẹni tó bá máa match profile mi, ó máa kẹtàn. Ìgbéraga kọ́ ẹ̀gbọ́n mi. Ẹni tó bá máa match profile mi, ó máa kẹtàn. Ẹ jẹ́ ká mọ gbogbo èèyàn tẹ́ assign ní gbogbo project fún. Ẹ jẹ́ ká mọ iye tẹ́ issue jáde fún each project. Every 3 months, ẹ jẹ́ ká mọ ibi tí wọ́n bá iṣẹ́ dé. In the next 4 years, you don't need to campaign. Ẹ̀gbọ́n mi, ṣé ẹ mọ̀ pé ńgbà tí wọ́n sún elections síwájú díẹ̀, ẹ wá ń sáré kiri, ẹ wá bẹ̀rẹ̀ sí ní lọ church, ẹ bẹ̀rẹ̀ sí ní lọ ya fọ́tò. Àwọn oníṣẹ̀ṣe tó gbé yín wọlé, tí wọ́n support àti gbé yín wọlé, ǹjẹ́ ẹ rántí fún wọn lọ́dún eégún rí? Owó ọdún eégún, sọ́rí ẹ̀gbọ́n mi. Ǹjẹ́ ẹ rántí fún wọn lówó ọdún eégún rí? Àwọn oníṣẹ̀ṣe tó dúró ní 9 minutes. Àwọn oníṣẹ̀ṣe yẹn,
èmi mi ò lè fojú pa wọ́n rẹ́ láyé. Ìlú tí wọn ò ti rí àwọn oníṣẹ̀ṣe yẹn lò wọ́n lọ wọn lẹ́kùn sẹ́yìn. Ẹ gbọ́ mi sà, ṣe mọ̀ pé a week ìgbà tó yẹ ká dìbò irú èmi sí ó yẹ kí n travel, mi ò lè travel nítorí mo fẹ́ make sure pé wọlé. Wọ́n ní ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká kìlẹ̀kẹ̀ sí ìdí ọmọ ẹlòmíì. Ìyẹn ò ní pé ká má mọ ọmọ ẹni wọlé gba lójú gba létí, ká má sọ fún pé òun jẹ kòkòrò tí ò dáa. A lè decorate ọmọ wa níta. Ẹ ṣe mí ẹ̀gbọ́n, you are doing a great job. Ẹ ṣe dáadáa nílùú Èkó, ẹ tún Èkó ṣe. Ṣùgbọ́n kò hàn sí ayé pé ẹ̀ ń tún Èkó ṣe nítorí pé bóyá àwọn kọmíṣánná yín pátì ló ń mú fún yín. Èmi wá sọ fún yín sìn wípé tí ẹ bá fẹ́ dojú APC lulẹ̀, kọmíṣánná kan fẹ́ fún yín nísìn, ẹ ṣàbẹ̀wò dáadáa kẹ́ ẹ tó fún wọn ní kọmíṣánná. Mo ń sọ gbogbo eléyìí. Gbogbo kọmíṣánná kan bá fún yín, because lára àwọn tó máa ń donate kọmíṣánná àwọn tó ti gbowó wà ń bẹ̀ tó sọ pé má wọrí ṣáà fún wa lówó àbísà àbí kò sí nǹkan tó ń bí àwọn èèyàn nínú, ṣùgbọ́n wọn ò mọ bó ṣe fẹ́ express ẹ̀. Ẹ lè sọ pé nítorí pé ẹ jẹ́ gọ́vnọ̀, nítorí party leader kan àbí party nǹkankan wọ́n wá fún yín ní adatọ́ kọmíṣánná, ó kọ̀ wá bẹ́ẹ̀ àti figurehead kọmíṣánná. Gbogbo nǹkan wá ń bàjẹ́, people are now shouting Sanwo-Olu o, Tinubu o. No! We can't continue that way. We can't continue. Your 4 years ago election is different from this year. And your next 4 years election, let your achievements do the talking. Because then nobody is ready to snap with you. Nobody is ready to shake hands with you. Nobody is ready to have meet and greet with you that minute. Nobody is ready to do some shit, doing some, some paparazzi that minute to election. What happened to before election? What happened? I voted for him because of what I heard from you. Yes, he's good. The way we voted for him. He's a good man. He's a nice man. He's a nice man. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe nice yẹn, ó ń pa ọ̀pọ̀lọpọ̀ nǹkan lára bọ̀dá mi. You need to stand firm as a governor, sir. Àwọn nǹkan kan wà tó yẹ kí uncle wa commissioner of police kan ti bá wa reasons. Ó ṣe jẹ́ pé tí àwọn Igbo bá ń sọ̀rọ̀, kò sí commissioner of police Yorùbá tó fẹ́ invite wọn. Ó ṣe jẹ́ tí Yorùbá bá sọ̀rọ̀ ni commissioner máa wá Yorùbá kiri. Kí ló ṣẹlẹ̀? Ẹ rí wípé social media yìí, the world are watching you. Gbogbo ayé ló wò yín sà. Ẹ sà, social media táwọn ọmọ yẹn ti ń parọ́ mọ́ government yín, tó ti manipulate government yín. US ń wò yín, UK ń wò yín, Canada ń wò yín. The whole world are watching. And if care is not taken, tẹ́ ẹ bá tètè dúró sórí ẹsẹ̀ ara yín, ẹ lè má mọ̀ sí wípé gbogbo tó ń ṣe ní àwọn international undertone nínú kò ní yà mí lẹ́nu tó bá kọ̀ kó àmì fún wọn. Kọ́ bẹ̀rẹ̀ sí ní pa anybody run. Nítorí pé you refuse to talk when you supposed to talk. You refuse to choose good candidates because of godfatherism. Mi ò ní kẹ́ má gba commissioner lọ́wọ́ party ẹ lọ́wọ́ ẹni ìpinnu. Ṣùgbọ́n nísìnyí ẹ pè wọ́n pé bàbá màmá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àwọn ọmọ yín tẹ́ ẹ fẹ́ kó wá fún commissioner máa kó fún nọ́mbà wọn síta o. Ọ̀nkú ẹ̀yin ẹ ṣe bẹ́ẹ̀. Ẹ kó nọ́mbà commissioner síta fún wa. Ẹ kó nọ́mbà àwọn house of rep síta fún wa. Ẹ kó nọ́mbà àwọn chairman local government síta fún ẹ kó sórí Google. Tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ in the next 4 years
tí anybody bá jáde pé àwọn fẹ́ ṣe commissioner àbí àwọn fẹ́ ṣe house of rep ẹ call me bastard. People are envious of your position. Everybody wants to become Lagos State governor because you make it look like pé ìgbádùn wà ń bẹ̀. Until tẹ́ ẹ bá fún wa ní picture pé iṣẹ́ la gbó ń ṣe ẹ rí i pé àwọn àjèjì tó fẹ́ gba Èkó máa sá. Àwọn àjèjì tó fẹ́ gba Èkó máa sá. Nígbà tí mo bá mọlé kọmíṣánná mi tí mo bá mọ àdúgbò ẹ̀jẹ̀ wá fi sínú constitution àdúgbò tó o bá ń gbé kó o tó wá dìbò àbí odi kọmíṣánná àbí odi rep enforce wọn gbọ́dọ̀ máa gbé ní àdúgbò yẹn. Ẹ má jẹ́ kó jẹ́ wípé wọ́n máa gbé ládùúgbò during ìbò after ìbò wọ́n wá kó lọ Banana Island no ará àta máa ẹja kì í kó. Ẹ jẹ́ kó wà nínú constitution pé àdúgbò tó o bá ṣe olórí lé lórí bóyá rep ló ń ṣe o bóyá commissioner ni ẹ́ bóyá chairman local government ni ẹ́ bóyá o gbọ́dọ̀ gbé nínú àdúgbò yẹn. One, ó máa jẹ́ kó look humble. Two, ó máa jẹ́ kí gbogbo àdúgbò ní ọ̀nà tó dáa. À ń ṣe títì, it is not, I know, you see, Uncle Sanwo, there are some things that I know that thousands of people out there, millions of Nigerians don't know. Millions of Nigerians don't know. Èmi mọ̀ wípé tí gọ́tà bá kún ẹ̀bí yín kọ́, tí títì bá bàjẹ́ ẹ̀bí yín kọ́, tí transformer bá bàjẹ́ ẹ̀bí yín kọ́. Èmi mọ̀ so many things wèmi lè lo against yín. Tẹ́lẹ̀ dà tèmi ò dẹ̀ ní jẹ́ kí n rí irú ẹ̀. Mo kàn ń sọ fún yín ni. Mo kàn ń sọ fún yín wípé tó bá jẹ́ wípé ẹni tó jẹ́ Dangbana Shoko politically radical politically bí Lizzy Anjorin ní party kan lọ gbé wa wàláì kó jẹ́ unknown party story ìta ń sọ lé nìkan la máa sọ. Ẹ gbọ́ mi sà ẹ dúpẹ́ pé lára àwọn tó ń gbé wá fún yín oní tíátà tó wà nù wọn tíátà ẹ̀ ló mọ̀ ń pa ẹ̀ èyí ti bí wọ́n ní akítẹ́ẹ̀tì òun náà ṣe iye sí di ọ̀rọ̀ agbèrò ló ń bá wa sọ all the offer us is agbèrò agbègbè pé kí ló ń ṣàwọn pípì ṣé ẹ ní nǹkan kan tẹ́ fẹ́ sọ ni kò tiẹ̀ sí nǹkan kan tó wà lẹ́nu gbogbo yín bí ò dẹ̀ ṣe sí nǹkan kan lẹ́nu wọn yẹn kò lè sí nǹkan kan tó fẹ́ ọ̀fà. So you are the best among them. Ṣé ẹ rí àwọn aṣièrè tó ń pariwo speak in English yẹn ó ní ohun tó fi ń ṣe wọ́n máa fi ń report page ni dẹ̀ ó máa ń ká wọn lára tí wọn ò bá mọ̀nà tá a fẹ́ gbà yọ ẹ ṣáà fi wèrè wọn bóyá mo sọ fún wọn pé mo lọ school bóyá mo sọ fún wọn pé mo kàwé débi pé màá gbóyìnbó ẹ rí pé tí n bá type ẹ rí pé ẹ̀rọ máa ń pọ̀ ń bẹ̀ ṣé ẹ gan ni. I didn't go to school. I can't speak good English. I can't write good English. I'm just primary two dropout. Do I look like an educated person? What are you telling me? Speaking ẹja wèrè ni. Ìwé tẹ́lẹ̀ mọ̀, èrò tẹ́lẹ̀ ní lẹ́yìn tẹ́ lulẹ̀. You are a failure. You are a failure. With numbers of followers, numbers of English, numbers of flawless English, numbers of ẹ lulẹ̀. Ẹ wólẹ̀ níwájú Ọlọ́run. This brand here is a clear case of success should not be determined by anything. And this brand here shows that there is difference between social media crowd and wisdom.
This brand here shows that there is huge margin between a smart breed and a dull breed that achieve social media crowd with zero real life achievement. I don't have millions of followers. I have nothing. My fan base are small, very small. My Yoruba people, they don't like my enemy. They don't appreciate my effort. They keep bashing me, but that does not mean that I should not retain my heritage, because I know it's a sickness on Yorubas. They don't like successful people. Ọ̀tọ̀ ni kó mọ ìṣòro táwọn èèyàn ẹ ní. Ọ̀tọ̀ ni kó mọ̀ pé ìṣòro wọn rèé kó lè gbà wọ́n bẹ́ẹ̀. Do I have 10 million followers? Do I have 50 million followers? Ṣé mo sọ fún yín pé graduate ni mí? I don't speak flawless English. There is no how I will speak and I will not make some errors. Go and check it out. Ṣé mo kórìí tí yín burú ẹ̀yin ò mọ strategy tèmi fi ń tajà. Ẹ̀yin ò mọ strategy tèmi fi ń retain àwọn ọlọ́pọlọ. Mọ strategy tí mo fi ń peace àwọn òpònú tí ò wáyé wá ṣe nǹkan rẹ̀. Tán wáyé tí wọ́n wá ṣe nǹkan rẹ̀. Ẹ̀yin ò mọ strategy tí mo fi ń yọ wọ́n. Mọ strategy tí mo fi ń retain àwọn client mi. But if you are opportune to meet ex-housewife tájọ lọ sí school, wọ́n á sọ fún ẹ pé talent ló ń wò yẹn. Tó bá jẹ́ pé Yíbò àbáwúsá ni mí, ibi tí mo wà lẹ́nìkan ni mo máa wà, má ti jù báyìí lọ. Tá pé Yíbò àbáwúsá ni mí. Tá pé Yíbò àbí Haúsá ni mí, má ti pọ̀ jù báyìí lọ, má ti jù yí lọ gan nínú ayé. Martin international recognition and all that. Mo ní náà sí yo. Tó tí Yíbò bá ń fi Yíbò sọ̀rọ̀, ẹ ní pé wọ́n lókà. Táwúsá bá ń fa Haúsá sọ̀rọ̀, ẹ ní pé wọ́n lókà. Nǹkan tó ń jáde lẹ́nu mi yìí, ìbá jẹ́ wípé mo bá yín bẹ̀rẹ̀ election aṣíwájú open yìí. Kí n má ṣe campaign fún aṣíwájú Lọ́ndájí. Kó jẹ́ pé mo ṣe campaign fún aṣíwájú openly, ẹ bá má rí vote ẹyọ kan is a promise. Then you will know how powerful this brand is. You will know how powerful this little poor girl in front of you. You know how powerful I am. Tó bá yẹ pé mo jáde mo wá ṣe campaign, mi ò ní wà nù rally rárá. Màá dẹ̀ kúrò Nàìjíríà, màá lọ sá pamọ́ sílùú kan. Màá dẹ̀ máa fi yín back to back. Màá kọ́ promise ní show kan láàárọ̀ show lálẹ́, ní rí one vote lẹ́kọ̀ọ́ against Aṣíwájú. Nígbà tí Sanwo-Olu tó bá jẹ́ pé mi ò tètè jáde ni, tí n bá tètè jáde ká tètè máa fẹ́ra wa mọ̀nà, àwọn tó dẹ̀ wá mú ọ̀rọ̀ ń bí tán lọ́ tún sọ ní péjì wọn, ẹ bá mọ̀ bóyá mo gbóyìnbó àbí mi ò gbóyìnbó, bóyá mo lọ school àbí mi ò lọ school, bóyá mo lọ́pọlọ àbí mo dance lẹ bá mọ̀. Ṣé mọ̀ pé gbogbo advert tá a ṣe fún Governor Sanwo-Olu ní TikTok, ṣé mọ̀ kán máa ń report ẹ̀ ni. Òun lẹ ṣe máa rí pé màá post ní Instagram, kò ní sí mi ní TikTok, wọ́n report ẹ̀. Gbogbo weapon olórí burúkú tẹ̀ ń lò yẹn, social media tẹ̀ ń lò yẹn, máa ti tú àṣírí yín. Ẹ bá wá mọ̀ bóyá mi mo lọ school àbẹ́yìn lẹ lọ sí school. So ọ̀rọ̀ tá à ń sọ lọ, Ọláyínká sọ pé I swear na you open people eyes. Tẹ́ ẹ bá mọ̀ nǹkan tí mo put in line to secure our heritage in Lagos,
tẹ́ bá mọ̀ so many things tí mo put in line. Ẹgbẹ́ economic power lèmi hold. Kò dẹ̀ sí tó kàn mí pẹ̀lú ọ̀rọ̀ olóṣèlú. Èmi ò wá fún political power. So ọjà tí mò ń tà tí n bá dá sọ̀rọ̀ olóṣèlú ṣe mọ̀ nǹkan tí mò ń lose, but I have to do it to retain my heritage. I have to do it. Mi ò dẹ̀ regret pé mo ṣe. Èyí tí mo sọ fún wa nísìnyí, mo ti ń prepare wálẹ̀ fún 4 years ká má bàa sojú iṣẹ́ aṣíwájú bolẹ̀. Gbogbo iṣẹ́ tí aṣíwájú ṣe fún wa pátápátá nílẹ̀ Yorùbá ká má bàa dojú ẹ̀ bolẹ̀ ni mo tún ṣe ń pe àkíyèsí wa. Governor Babájídé Sanwo-Olu, every 3 months ẹ jẹ́ kí everything wà transparent. Bí a ṣe yàn yín padà yìí, ẹ bá wa kó nọ́mbà gbogbo chairman local government wa, commissioner wa, house of rep wa, ẹ dá sórí Google. Tí a dẹ̀ gbọ́dọ̀ má receive kọ́ wọn, like wọn ò gbọ́dọ̀ má gbé aago tá a bá pè wọ́n. Aago tẹ́ ẹ máa fi sórí Google yẹn, tá a bá pè tí ó bá ríngì. Tí ó bá ríngì, kí constitution wà tó gbọ́dọ̀ fi yẹ jẹ wọ́n pé àwa local government báyìí pé wọn gbàgbọ́. Ẹ rí pé tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ kò sẹ́ni tó máa jáde bóun fẹ́ gba ẹ̀kú lọ́wọ́ wa. Ẹ rí pé kọmíṣánná tó máa jáde ò ní fẹ́ẹ̀ sí mọ́. Ẹ rí pé kò ní fẹ́ẹ̀ sí ẹni tó fẹ́ jáde fún house of rep mọ́. Tẹ́ ẹ bá fi sẹ́nìtì lọ́pọ̀lọpọ̀ ẹni wọ́n máa jápa. Ẹ rí pé kò ní sí nígbà tí wọ́n campaign. You see, I saw one agbero. Yeah. I saw one girl. She cannot pay 70,000. Ṣé ẹjọ́ Sandini ò lórí ni ẹjọ́ tó kàn náà ọ̀rọ̀ Nàìjíríà ìbáyìí. Ẹjọ́ tó kàn nísìn. And some people are even doing the support to cloud chase or to get recognition. Ẹ rí mi kí n lọ sọ́dọ̀ Governor Sanwo-Olu. Ẹ rí mi kí n lọ sí ọ̀dọ̀ Daddy Tinubu. Ẹ rí mi bẹ́ẹ̀. My place is not far o. On Sunday, from my house to Asiwaju's house on Sunday is 5 minutes or 15 minutes drive on Sunday. My house to Asiwaju's house. Ẹ rí mi bẹ́ẹ̀. Governor Sanwo-Olu, did you see me there? Means I am doing this genuinely. Torí wípé tó bá jẹ́ pé aṣíwájú ò wọlé ni, tí Ọlọ́run bá fi hàn yín ohun tí ò bá ṣẹlẹ̀, tó bá jẹ́ pé aṣíwájú ò wọlé, ẹ jẹ́ kí n fún yín ní picture nǹkan tí ò bá ṣẹlẹ̀. Tó bá jẹ́ pé aṣíwájú ò wọlé, by now forcefully àwọn kankan ti máa ṣẹlẹ̀. By the time tí agbára bá máa dé sí ọwọ́ àwọn àtìláwí, gbogbo senate ló máa pààrọ̀ by law or by force. Gbogbo kí lórúkọ ẹ̀ tá à ń ṣe democracy wèrè yìí wọ́n máa ṣàlẹ̀ pa, wọ́n launch owó wọn, wọ́n dẹ̀ fi position yẹn wọ́n fi achieve báwọn ṣe fẹ́ pínyà. Ǹjẹ́ tí wọ́n bá pínyà ǹjẹ́ wọ́n lè dúró sórí ọwọ́ ara wọn? Tí wọ́n bá pínyà kí ló máa ṣẹlẹ̀? Are you surprised why tí wọn ò ṣe fẹ́ kán lọ? Tí wọ́n bá pínyà wọ́n á wá máa penetrate, wọ́n á di territory sí àwọn neighboring state wọn because àti wọnú ara wa jù. Tá a bá fi lè pín lẹ́nu lọ́dà tí wọn ò lè pín, a lè pín, ṣùgbọ́n wọ́n á make sure pé tó ń dùn àwọn neighboring state wọn nínú wọ́n bàjẹ́. Òun everybody ṣe sọ pé irọ́ àjọ máa rọ lọ ni because we are too close. Àti wọnú ara wa jù. UK tó pín lẹ́nu, UK ló lè san tójú àwọn rí. Tẹ́ bá bẹ̀ lọ́wọ́ àwọn UK pé kí ni regret tán ní, wọ́n á sọ pé àwọn tó yà lọ lára àwọn tó ẹ́ pé àwọn ti mọ̀ ní àwọn afọ́ọ̀sì wọn wá jọ dúró sínú ẹ̀. Nǹkan tí wọ́n fi 10 naira rà ní UK ó wá di nǹkan tó fi 30 naira rà.
àwọn tó tún jagun ní Ukraine UK tún gbà wọ́n wọlé tó rán nídìí èrò gbogbo kíní kẹ̀dẹ̀ ni ó ń kọwọ́ bọ ẹkọ́nọ́mì ìlú wọn. gbogbo àwọn òtítọ́ tí wọ́n ní fẹ́ kẹ́ mọ̀ rèé tẹ́ bá fẹ́ sọ gbogbo òtítọ́ yìí wọ́n máa fẹ́ kú ni wọ́n máa fẹ́ kú ni wọ́n ò fẹ́ kẹ́ mọ̀ gbogbo òtítọ́ yìí kò bá jẹ́ pé wọn ò ní nǹkan kan tó gbọ́kànlé wọn amówó wa wọn rẹ wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n wá sọ fún wa pé ìkan dẹ́tà ni ìkan eléyìí ni wọ́n wá bẹ̀ sí ní separate wọ́n bẹ̀ sí ní separate state wọ́n bẹ̀ sí ní separate state eléyìí dẹ́tà ni eléyìí Jonathan ló bá ṣiṣẹ́ eléyìí Buhari ló bá ṣiṣẹ́ ó ṣe jẹ́ pé gbogbo position tó fi yín sí bí kẹ́ ẹ pa àwọn èèyàn lẹ fi ń hand position yẹn. Yes, Lizzy Sepra, yes, House of Assemblies, councillors, chairmen, and commissioners. Wọn ò fẹ́ kẹ́nìbọ̀dì sòtítọ́. Orí burúkú tó ń fi social media ṣe lọ́jọ́ tí mo ti mọ̀ nìyẹn. Wọ́n máa fi social media parọ́ mú ẹ. Tẹ́nìbọ̀dì bá fẹ́ sọ òtítọ́, wọ́n dẹ̀ pé ẹni yẹn. Wọ́n bẹ̀ sí ní threatening ẹni yẹn. Wọ́n ní ó jẹ́ fi wọ́n lẹ̀, ó jẹ́ má dá sí, ó jẹ́ mọ̀ pé wọ́n ń ṣọjà ni, ó jẹ́ mọ̀ pé wọ́n ń ṣe kinní kan ni, ó jẹ́ má dá sí, ó jẹ́ fi wọ́n sílẹ̀. Tẹ́ni yẹn ti pọ̀jù tó tọ́, ẹ fi wọ́n sílẹ̀, ẹ fi wọ́n sílẹ̀. Òun ló mú gómìnà wa máa sáré kiri ní 10 minutes. Níbi tí gọ́vnà Sanwo-Olu ṣiṣẹ́ dé ó yẹ kó relax kó máa enjoy ni ṣùgbọ́n ẹ fi wọ́n sílẹ̀ gbogbo àwọn commissioners tí mo kà sílẹ̀ yẹn kí ni iṣẹ́ tí wọ́n ń ṣe nígbà tí wọ́n ń pe Tinubu lórúkọ commissioner tó wà ní charge social media communication and all that kilo nígbà tí wọ́n ṣe EndSARS commissioner tó wà nídìí communications letter tó kọ sí àwọn communication firms dà pé track down the call logs and the messages of àwọn tó partake nínú EndSARS abóyìnbó kì í ṣe òyìnbó kì í ṣe ìsìn wọ́n bú aṣíwájú ṣé rò pé aṣíwájú máa bú wọn padà ni gbogbo àwọn tó ń gbèjà aṣíwájú wọ́n threaten wọn ṣé rò pé aṣíwájú máa pè yín ni kí ni kọmíṣánná ń ṣe kí ni mínísítà ń ṣe àwọn mínísítà kí ni ó ń ṣe kí ni rẹ́pù ń ṣe abẹ́rò pa aṣíwájú máa ní eléyìí ti bú mi o kí lẹ fẹ́ rí ṣe sí ẹrù pa aṣíwájú máa ní gbogbo àwọn ọmọ tó ń campaign fún wa ẹ protect wọn at all cost you think aṣíwájú will call you you are a failure ẹ kó rí burúkú dànù ẹ kó ṣì sàn ẹ kó wèrè lọ if not for hanky panky game tó ẹ pé gómìnà tó lọ before gómìnà Sanwo-Olu yẹn ló ti mọ̀ ẹ́ kó filẹ̀kùn mú yín lẹ́nu ó yá lọ́mọ gba àwọn ọ̀rẹ́ wa láti ìlú òyìnbó kí ló ń jẹ́ party leader kí ló ń jẹ́ party kí kò gbẹ́ nǹkan kan lọ́wọ́ anybody àwọn yẹn ló fìtì yín EndSARS ẹ wá jókòó rẹpẹ àwọn kọmíṣánná yìí ló dé like gossip jù láyé gbogbo gossip blog àwọn náà wà bẹ́ẹ̀ pẹ̀lú private account tí wọ́n enjoy bó ṣe ń bú eléyìí bú tọ̀hún bú tibí ṣe bí Lagos state láwà tó bá jẹ́ wípé àwọn commissioners wá ń ṣiṣẹ́ tí wọ́n fi wọ́n sí kán fún wa ní blogger kan tí wọ́n ti call fún interrogation tó report to fake story kán fún wa lẹ́yọ kan ṣùgbọ́n aláìṣẹ̀ lè máa rán lẹ́wọ̀n aláìṣẹ̀ lè máa rán lé ẹ̀kọ́ ẹlẹ́yìí ṣe commissioner kan ẹlẹ́yìí ṣe lẹ́yìn ẹ̀ ṣe minister but you fail to protect everybody that is fighting for aṣíwájú. ẹ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín ẹ dúpẹ́ lọ́wọ́ orí yín pé pátì kankan ò wá mi rí pé pátì kan wá mi ni pé pátì kan wá mi ni strategy tí màá lò fún yín
láyé ẹ̀ nígbàgbé mo rí pé gbogbo àwọn tó gbé wá fún yín gbogbo wọn kàn fẹ́ ṣe gọ́vnọ̀ gbogbo wọn kàn ń dupò for ipò sékìní none of them ló mọ nǹkan tó fẹ́ lọ ṣe níbẹ̀ mo tó yọ yín nìyẹn èmi dè máa pariwo ẹ fi nọ́mbà máa ṣe ṣòfin yín o a fẹ́ rí nọ́mbà àwọn commissioners wa a fẹ́ rí numbers àwọn rep wa house of reps a fẹ́ rí numbers àwọn senate wa kó wà lórí Google we should be able to call them at any time my number is on Google I didn't do anything bad mi ò tajà òkúta mi ò ṣèkà my number is on Google if you want to call me for business call me why should you hide ministers commissioner and senators number away from us? Are they not representing us? They are representing us now. We should have access to their numbers. Ẹni tó bímọ lọ hospital tí kò rọ́mọ gbà kí senator bá wa ṣe àbí commissioner àbí rep ẹni tíyàwó ẹ̀ tó kọ ọkọ ẹ̀ ti sá lọ láti bí 20 ọjọ́ ẹ̀yin náà la máa pè ẹ̀yin lẹ máa bá wa wọ́pọ̀ ẹ̀yìn. Ẹ̀yin ni lẹ máa bá wa wá gbogbo ẹ̀ gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ẹ gbọ́dọ̀ mójútó kò ń ṣe gọ́vnà o ẹ̀sẹ̀ president o then àwa náà ọ̀rọ̀ kàn wá this election don't expect much from Governor Sanwo-Olu don't expect much from all the reps don't expect much for now ẹni kí ni reason mo sọ ẹni pé mo ti lọ wájú ẹ jẹ́ kí n pín tiwa náà fúnra wa ó dijọ́ tí a bá gbowó mọ́ lọ́wọ́ wọn fẹ́ election nítorí bọ́n ṣe ṣẹlẹ́kṣọ̀n tẹ̀ ń wò wọ́n yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ta ilé ó ta ilẹ̀ báǹkì ló yọ ọ̀pọ̀lọpọ̀ mí lówó nu wọn tó bá dẹ̀ ṣe ń gba owó yẹn wọ́n máa fẹ́ sanwó báǹkì padà. Zeni sọ pé the chairman of each local government and what they represent and what they do God bless you am I making sense now? òun mo sọ pé ẹ tàgì gbogbo APC member ẹ tàgì gómìnà Sanwó-Olú ẹ tàgì gbogbo àwọn tó bá nífẹ̀ẹ́ wa ẹ tàgì gbogbo wọn. This is not cloud chasing. If you think mo cloud chase pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́gbọ́n tó ń jáde lórí mi ìwọ náà stage show kó cloud chase. Hours tí mo fi ń sọ̀rọ̀ yìí ṣó mọ ẹ tí mo máa fi ń pa tí mi ò bá sọ̀rọ̀ nípa olóṣèlú. Tí mo fi pa ask anybody if I'm doing my educative show kò sí single educative show mi tí mi ò ní pa owó tí bá ṣe political show mi ò kí ń pa owó bọ́ mi ò gbọ́dọ̀ wòrán pé kò kàn mí kí gbogbo ẹ̀ wá bàjẹ́ tán tó bá bàjẹ́ ṣé kò ní dọ́dọ̀ mi ni. Each chairman each local government ó dẹ̀ pọ́n lówó kan tán fún wọn bí 100 billion àbí 1 billion owó yóò ti ẹ̀ yé mi. They are collecting real money. Kí la fi ń ṣe a máa ní Buhari ṣé Buhari ò sign kí náà ti ń pè budget ṣé Buhari ò sign budget governor ṣé kò sign budget ó yẹ kó sign. So it's not about Governor Sanwo-Olu, it's about your representatives, your chairman, your commissioner, your this, your that. Na the ọkàn mi dey affect us. Yes now. So àwọn olóṣèlú yẹn kẹ̀dẹ̀ ni àwọn tó ń jẹ owó gangan wọ́n mọ̀ pé ní dárúkọ àwọn allocation funds to all local government. God bless you. God bless you. Wọ́n mọ̀ pé ní dárúkọ wọn the moment ẹ̀rí nǹkan tí mo sọ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ni máa ṣe. The moment tí phone number wọn bá ti wà lórí internet tá mọ iye tó ń wọlé lóṣù a fẹ́ mọ bá ṣe fẹ́ ná kò ní sẹ́ni tó fẹ́ dupò chairman mọ́. Èèyàn kan sọ pé Badagry reps are not working. If Badagry reps are not working ta ló dìbò fún wọn? Èmi ò dẹ̀ gbà. Ṣé Badagry lẹ́yìn gbé? Torí èmi ò báyàn jẹ́ mi láìkẹ́ wọn àbàyàn jẹ́. Òun sọ pé ẹni tó bá ń represent Badagry representative Badagry ní House of Rep
iṣẹ́ wo ló yẹ kó ṣe kí gómìnà bá wa kọ síta. Then Governor Sanwo-Olu need good team when it comes to social media. You need good team for social media. You are very right. Election and politics is too expensive in Nigeria. They collect so much from these politicians. Yes, you collect so much from them. When you collect money from them, don't expect them to come. Like in Kwati Monica saw, okay, this is separate. Okay, in Kwati Monica Jekashi, and you get the governor, go back wa number, gbogbo rep sita, ati chairman, ati gba, ti won ba resign yet pe mi bastard. They won't be able to survive. Eri pe kò ní sí anybody láti ta. Kò ní sí Chukwu Emeka tó máa lóun fẹ́ run fún governor láyé. God bless you. Someone said, I think we should. Now you are talking. Now someone said, I think we should go massively to governor's page and make the request of dropping these numbers. God bless you. Ẹ má ṣépè fún wọn, ẹ má bú wọn. Tẹ́ bá ṣépè fún wọn, they can track your number and send you to jail. If you want to correct them, you correct them with utmost respect. You can see the way I handle my things. I correct them with respect because Governor Sanwo-Olu ọkùnrin ni wọ́n. Mo rí wọn bí bàbá mi, bí ẹ̀gbọ́n mi, bí ọkọ mi. Bí gbogbo nǹkan mi ni mo rí wọn. Respect tí bá máa fún ọkọ mi ni máa fún Governor Sanwo-Olu. Respect tí bá máa fún bàbá mi ni máa fún Governor Sanwo-Olu. If you want to correct people and you want people to deliver in a positive way, you must respect them. That's ó pẹ̀lú nǹkan tí àlàyé yẹn fi piss me off. Wọ́n ní àwọn ọmọ tó ń tẹ̀lé ń búyàn. Ó ní ìmí jáde 10 years kò lọ sí school. Àwọn tó jáde lẹ́nugun tí ò lọ school kí lórí ṣe sí. Àwọn tó jáde school l'Anambra over 50 years tí wọ́n lọ school kí lórí ṣe sí. Ó wá sọ fún wa wípé àwọn kan lọ sí school 10 years. Ṣé gbogbo ẹ̀ lẹ́rò kórí ẹ̀ máa burú ni? So now, nǹkan tẹ́mi ń jù lẹ́sìn pé a fẹ́ ní nọ́mbà gbogbo àwọn representative wa because Uncle Sanwo-Olu tẹ́ ẹ̀ bá ṣe kò ní dá o. And talk to them with utmost respect. Be extremely respectful. Did you see me calling Uncle Sanwo-Olu any names? Did you see me calling him names, abusing him? No. He's someone's husband, someone's father. Kò yé yín ipò tán dẹ̀ wà ipò ẹlẹgẹ́ ni. Èmi lè wà ńbẹ̀ lọ́la, ẹ̀yin lè wà ńbẹ̀ lọ́la, ọmọ wa lè wà ńbẹ̀. And anything we do in life is a debt. A máa kó èrè wa padà. That you hardly see me. Ẹ̀rí mi kí n bú òbí rí Peter Obi, ẹ̀rí kí n bú rí, ẹ̀rí kí n bú bàbá Àtìkú, mi ò bú gbogbo wọn. Daddy ni máa ń pè wọ́n, bàbá, uncle ni máa ń pè gbogbo wọn. Because I can't be talking to them anyhow. It is wrong. It is wrong. Ẹ má gbàgbé uncle. Ọdún mẹ́rin yìí mẹ́tẹ̀ẹ̀ta lẹ máa ṣe papọ̀. Ẹ ṣe Christian, ẹ ṣe Islam, ẹ dẹ̀ ṣe ìbílẹ̀. If they drop wrong numbers, you don't understand. Only bá ṣe máa gbé gbà náà. Àwa la yàn wọ́n, àwa la support wọn. They can't drop wrong number. They can't. How are you behaving this way? They can't drop wrong numbers. It's a gimmicks, and this gimmicks is to help Governor Sanwo-Olu, and is to help APC member Lápapọ̀, and is to help all the Yorubas ní Tilé Toko. When they ask me why I follow you, they don't know why. Ṣé you understand? Simple thing ni mo fún wa lálẹ́ ẹ̀ nírọ̀lẹ́ yìí. Nǹkan tí mo sọ yìí sìn, ó máa ràn Governor Babájídé gan lọ́wọ́. Ó máa ràn wọ́n lọ́wọ́. Nobody is buying your rights. Stop saying let's stop selling our rights. Which of you have no rights, my sister. Stop saying let's go back to our grassroots. Let's stop selling our kinikan. Ebi ló jẹ́ kéèyàn ta nǹkan àbí. Okay, tó bá lò talẹ̀ fún Yíbò, ṣé Yorùbá ready àti ra lẹ̀ lọ́wọ́ ẹ ni? Irú èmi nísìn.
Igbo àti Hausa ló patronize me jù, not even Yoruba. So are you going to blame me because Yoruba ò ní bẹ́ẹ̀ rajà? But you ní kí n lajú kí heritage mi bàjẹ́, you don't get it. Irú àwa ìlóyà pa ni. Àlóyà Yoruba ò ní bẹ́ẹ̀ rajà. Stop giving house to Igbo. Ṣé Yoruba sọ fún ẹ pé òun fẹ́ rent ilé lọ́wọ́ ẹ ni? Tí Yoruba bá rent ilé lọ́wọ́ ẹ, ó máa jáde after 6 months. Á lọ kádàrá òun. Dealing with Yoruba is a whole lot of job. So it's not about we are selling our heritage. Yes, if you want to sell your heritage, but secure your heritage. Even when you are selling it. Pepe Yoruba ma patronize anything. It's another ball game. But Yoruba are not ready to patronize you. Èmi tí mo ń sọ̀rọ̀ yìí, go to YouTube, go and see the way Yoruba people painted me. Ní mọ̀ pé mo ní làákàyè. Ní mọ̀ pé mo ní nǹkan tí mo lè offer society. Ní mọ̀ pé mo ní nǹkan tí mo lè offer Yoruba. Bí Yoruba ṣe paint mi. Tó bá ní ta ló yẹ kó tẹ̀lé Igbo, èmi lè kí n tẹ̀lé Igbo, èmi lè kí n tẹ̀lé Hausa. Èmi lè kí n tẹ̀lé Igbo àti Hausa. Tó bá ní ta ló yẹ kó tẹ̀lé wọn ní nǹkan tí Yoruba ti ṣe fún mi. Yoruba ò lórúkọ gidi fún ẹ. Yoruba ò níṣẹ́ gidi gbé fún ẹ. Yoruba ò lọ́jà gidi bẹ́ẹ̀ rà. Ìgbà tí mo ní kó wọ́n máa ra ilẹ̀, kó máa ṣe 2 years payment plan, 4 years payment plan, gbogbo Yoruba tó sanwó ló padà wá gbà á. Ṣé bó lórí burúkú àgbà òfò kan ló láàrin ògùn mọ́ bẹ́ẹ̀? The same lẹ́yìn Yíbò dẹ̀ ra Yíbò ra gbogbo ẹ̀. Yíbò dẹ̀ ti lọ kọ́ estate sórí ẹ̀ tẹ́nìkan ò tí kọ́ rí ìmísí. Ṣé bí mo pé ń ṣe live video lórí ibẹ̀? Ṣé bí mo pé ń ṣe live video? So don't tell people, don't rent a house to Igbo people. Don't rent your house to Yoruba, to Hausa people. No. You are free to do your business with anybody, but retain my heritage. That is my own point of view. Just go to YouTube. If you see the way Yoruba people handle my marriage issue, if we can handle Nigeria economy issue that way, by now, $1 might be $1. The way Yoruba people handle my marital issue, my marriage. Hey, go to YouTube now. Feel free. Shop around. Go on social media and shop about Lizzy Anjorin. Just go. Go and do shopping. If you see the names they call me, if you see the way they painted me, ṣé ọmọ Igbo mo Wasiu Ayinde? Ṣé bí true bully tó ń bú Wasiu Ayinde lọmọ Igbo fi sọ wípé tá bá ti tajà tán Wasiu la lọ ń kówó fún? Ọmọ Igbo mo Wasiu Ayinde. Ọmọ Igbo mo Lizzy Anjorin. Ọmọ Igbo mo Jaja. Mímọ̀ tó mọ̀ wá, ìmọ̀ àpọ́nlé ni wọ́n mọ̀ wá, ìmọ̀ àpọ́nlé náà mọ̀ Wasiu Ayinde, ìmọ̀ àpọ́nlé náà mọ̀ Ọ̀jájá. But Yorùbá ló máa fọwọ́ wọn, ló máa bà everybody lórúkọ jẹ́ fún Igbo. Igbo ò nílé rẹ́ǹtì, Igbo ò lọ́jà ara. Tí Igbo bá kọ́ ẹ̀, sorry, Yorùbá ò ní ọjà ara, Yorùbá ò nílé rẹ́ǹtì. Yorùbá tí Igbo bá kó lọ́dọ̀ wa lẹ́nu, gbogbo ń tá gbélé, Yorùbá ò lè rà. Life àwa Yorùbá gbọ́dọ̀ wà in danger. Torí Yorùbá máa pa gbogbo àwọn tó wà successful among them. Yorùbá máa pa wọ́n tán. A máa pa wọ́n tán. A máa ná ṣògùn owó, a máa ná gbé cocaine. A lè lọ pààyàn, ká lọ gbé sílé wọn ká ní àwọn náà pààyàn. All because a fẹ́ frame wọn up. Ẹ̀gbọ́n ọ̀tẹ́ni sọ. Zene sọ pé na so this is the first time I'm watching you. Yeah, the way they painted you is bad. Now ask them, what have I done wrong to them? Ṣé Yorùbá tó máa wá bá mi pé lágbájá ló ń ṣe mí? Yorùbá dẹ̀ máa bá mi pé ìwọ sọ báyìí fún. Yorùbá dẹ̀ pè ìdàbà ìwádẹ̀ rí lára àwọn tó ń bẹ ìjà wá pa wọn lágbájá wọn ló ní sọ báyìí. That is Yorùbá people for you. Yorùbá ló máa sọ fún ẹ pé má sọ̀rọ̀ o, má sọ̀rọ̀ o. At the end of the day, Yorùbá ló mú story ẹ lọ fún wọn ibi tán ti ń bẹ̀ jẹ́. Yorùbá will tell you, don't say anything. Don't leave them, let them abuse you. Yorùbá mọ̀ pé kíní yẹn ó máa jẹ́ ká yé ẹ tán. That is why I cannot fold my hands. Watching Yoruba people cursing Aṣíwájú, I can't. Cursing Sanwo-Olu. Sanwo-Olu did not offend anybody. Aṣíwájú did not offend anybody. The only offense Aṣíwájú àti Sanwo-Olu àti irú MC àti Lizzy àti Wasiu Ayinde is our personality.
Yoruba people cannot, they hate seeing good personalities. When you are too smart, Yoruba people will see you as you talk too much. When you look good, Yoruba people will see you as a proud person. Our Yoruba people. If you give your house to them, they will tell you, ohun tí ń ṣe oríire tẹ́lẹ̀tẹ́lẹ̀ o, wọ́n lo kádàrá èèyàn nínú ilé yìí. Wọ́n máa bá yé landlord yẹn jẹ́ ni. So sell your land, sell your house, sell your market, do your business with anybody. But please, with constitution, help me retain my heritage. That's all I want. Ǹjẹ́ rí ẹni Yorùbá kó fún wa ní ọ̀rọ̀, àwa Yorùbá ǹjẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ kí wọ́n fún wa ní ọ̀rọ̀, àwọn tó máa ń báyọ̀ jẹ́ lórí social media, most especially lórí Facebook, ǹjẹ́ rí kán dá sí ọ̀rọ̀ election. They call you different names. Ǹjẹ́ rí kán dá sí ọ̀rọ̀ election. They don't care about election. They don't, those in abroad, they don't care about us here in Nigeria after election now. If they perceive that, oh, maybe Arike is doing well, they will now come for Arike. They will start staging show for Arike. Ẹ̀yin tẹ́ wà lórí Facebook, ṣé ojú ògbà yín ti recently nígbà tẹ́ rí voice note tí wọ́n sọ pé ẹja lọ bá Lizzy lórúkọ jẹ́ torí monetization. Fọ́ pé gbogbo ìbàjẹ́ yẹn is because of token monetization. So, Igbo people are welcome. Hausa people are welcome. Ishekiri are welcome. We are one big family. But we need to secure our heritage. That is my own point. This cloth I'm wearing now, one of my Igbo friends, she don't order. But she show lọ́wọ́, ó ti order. Yoruba people, we go to Eko and go and buy this one for you. We'll go and buy this one for you. And you will say, how much do you buy that clothes? That one, she's wearing. Hey, I told you, stop buying things from that lady. She's using jazz. She's using juju. Her hand is not clear. She's into money ritual. She's into cocaine. She's into. Look at. Is it not the same clothes? Is this the same clothes? Share the same clothes, lady. That is why I have small of it. See, Shele, is it true? Look at and look the one on me. Is it the same thing? Look at the Etiaje and look at this one's Etiaje. Is it the same thing? Yoruba people will go and buy this one and claim it to be this, just to spoil your market. When Yoruba people want to empower each other, you know what they will do? My Yoruba people, we Yoruba people, we know they do separate business. Now business where successful people they do, now we won't do. You want that? It will fit you now. See, especially if you have big bakasi, you are good to go. If you have all these paparazzi, you know, say my own Nalarondo, come lanta. Why not? It will fit you. You see the, check it, look at the back. It's so beautiful. This is the small one. If you cannot afford the big one, buy the small one. This is the small one. Have it in different color. This is the small one. You see this one. You see this one. You see. Yoruba people will know that you have a sunburn. They'll be like, oh, sunburn. Don't buy from Lizzy. Don't buy sunburn kits from Lizzy. Yoruba people know that you have massive skin tag. One day mo pe mi ti ní skin tag rí dáadáa ńgbà kan tó ti lọ. Instead of Yoruba people to say, Lizzy Anjorin yẹn ní skin tag ńgbà kan. Àmọ́ skin tag ẹ ti lọ. Lọ ra nǹkan tó ń tà tó fi pa skin tag títí ẹ. They say, no, don't go there. Don't go there. Kí ló fẹ́ lọ síbẹ̀? Don't go there. And you will see Igbo people, Hausa people buy you from you, no stress. My most retained clients, retained customers are Igbos and Hausas. Lizzy Anjorin started the dancing thing to advertise her business.
You see the way they attack me. You see the way they were calling me names. And today, look at people that are calling me names. Go and check all your family members that are abusing me. All of them are selling clothes today. Yes or no? Yes or no? All your family members that hate Lizzy Anjorin so much, that they used to say bad things about Lizzy, that they hate Lizzy with passion. What is the major business are they doing now? Be sincere. Láàrin wa tọ́lọ́ àti kí tó máa bò nìkan nù. Iṣẹ́ kí náà ń ṣe? Iṣẹ́ kí náà ń ṣe? Ṣé aṣọ kọ́ náà ń tà lénìí? Ṣé aṣọ kọ́ náà ń tà lénìí? If you see anybody that hates Lizzy Anjorin, that hates Lizzy, go and check them out. They will end up selling abaya, or selling ashwebi, or selling creams. When I started the dancing stuff, hey, I used to look at myself, what have I done? The hatred is much. It's only you. See, if you understand Yoruba very well, o ti ń gbọ́ ilẹ̀ ń yọ̀. Ẹni tó pàdé ní o business ò dá yín pọ̀. Wàá máa gbọ́ ilẹ̀ ń yọ̀. Wàá máa gbọ́ bó o bá o pa, bó o bá bù lẹ́sẹ̀. Ẹ̀yin gbọ́rọ̀ ẹ̀ nínú ilẹ̀ Igbo àbáwúsá rí. Ẹ̀yin ti gbọ́ ilé ayé ẹsẹ̀ mẹ́fà rí. Níbi tó ti gbé nǹkan rẹ̀ síta, ibi tó ti ń jó tó ti wáṣọ. Your Bible will look at you. Ẹsẹ̀ mẹ́fà. Kọ́tọ́ sọ fún ẹni pé they wish you kó kú. But that does not mean that I should not protect my heritage. Mi ń ṣọmọ àlè. Is now a ṣé mo kúrò? Go and check gbogbo àwọn tó. If you see anybody that hate Lizzy, go and check them. They are selling abaya. Some of them ti fold up. Wọn ò rí business yẹn ṣe. Ẹlòmíì ń taṣọ ẹbí. And some people, tẹ́mi bá ti rán aṣọ lówó ńlá. Nínú àwọn tó hate Lizzy yẹn, tẹ́mi bá ti rán aṣọ lówó ńlá, àwọn máa mú fake ẹ̀. Òun náà máa ta. Tí Lizzy bá lóun ṣe business ilé ni, wọ́n láwọn ṣe. Ta ló kọ́kọ́ gbé tọ̀bán wá? Ta ló kọ́kọ́ ta tọ̀bán? Ta ló kọ́kọ́ ta tọ̀bán? And when I was selling my turban, they thought it was a cap. And they were doing their own cap. And my own is a scarf. They thought it was a cap and they were doing cap. And they were doing the cap. Lori shiri. They will even put price. Look at it, 5,000. 5,000. As if there's no business they can do. Àwa Yorùbá ń ṣe business tó ra fẹ́ ṣòwò. A máa ń ṣe business tó ra fẹ́ ba ayé èèyàn jẹ́ ni. Everybody is selling organic now. Shebi you see. Remember she brought and trend abaya. Look at them. Shey you see. Look at them today. What are they selling today? Ọ̀pọ̀lọpọ̀ ti fold up wọn ra abaya náà ta o. Ẹlòmíì àtún lòun ń taṣọ ẹbí. Ẹlòmíì lòun ń taṣọ ẹbí. Bí Yorùbá ṣe wà yẹn. That is why I don't want Igbo people to leave. But let Constitution do the talking and secure the heritage. Igbo must not leave. Hausa must not leave. Shekiri must not leave. Everybody, we should live in peace. But we need Constitution to protect us. Ẹ má bínú ẹjẹ ìyá arun mi. Fáànù ti dàrú. Ẹ má bínú. So that they will not say my wig. Anyway, you say my wig is sponge case. Sponge kí náà pè náà sponge kí náà pè. Anyway, anyhow, ban is sponge me. I don't care. Let me do my this thing. Orí ọ̀rọ̀ wọ́n lè ní sponge. How much is what? Where is my beret? I'm not doing beret, you. Yeah? Àti ní customer. Okay. Ṣé kíni náà wà? Ṣé wọ́n wá sí VIP? Tó bá fẹ́ wá sí VIP kò jẹ́ kí n. They can sell, but yours is unique. So guys, that is my message for Governor Sanwo-Olu. Please, uncle, let us have numbers, details, if possible, house address of our representatives. Then your commissioner, please kindly pick commissioners based on
fear of God. Do not choose commissioner based on na this one bring am, na this one pikin, na this one papa, na this one mama. Please, please. If you go on bá ní post èèyàn léyìn lórí nínú party tẹ́ ẹ bá ti dá nọ́mbà síta fún wa, a fẹ́ mọ̀ nọ́mbà àti address ilé àwọn representative wa. Case close. Ṣé mo wíire àbí mi ò wíire? What do you love about today's chat? What do you love about today's chat? What do you love about today's chat? So you type. I have lovely laces. Àwa tá ń gbààwẹ̀. Wọ́n ti yín mú sí mi. A rò pé mi ò gbààwẹ̀. Ṣé wọn mọ̀ yàtọ̀ láàrin ẹ̀sìn àti business. Mo ní àwọn white lace tó fine. Tẹ́ lè fi lò fún ìtùnú àwẹ̀. Tẹ́ dẹ̀ lè lò lọ sí yídì. Tó bá dẹ̀wọ̀n ni, ẹ máa rìn ní òrùn kiri. Your outfit, the message and your confidence. Thank you. You said it well. Everything, okay? 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 Then ẹ rán wọn létí o, ẹ rán Governor Sanwo-Olu létí wípé social media team wọn, internet team wọn, communication team wọn, if the commissioner for communication is not competent, maybe he should consult outsiders that can handle social media for him very well. Gbogbo nǹkan tẹ́ ẹ ṣe jẹ́ kó wà lórí social media every 3 months ẹ máa jáde lórí rédíò àti TV. Ẹ jẹ́ ká mọ̀ pé ilẹ̀ ṣe ẹ jẹ́ ká mọ̀. Gọ́vnà kan wà nínú àwọn gọ́vnà tí mo campaign fún. Kí ló kọ́ attach mi mọ́ gọ́vnà yẹn? Wọ́n ní gọ́vnà yẹn fún àwọn law student ní 500,000. Àwọn law student yẹn wọ́n ní ilé ìwé ọ̀fẹ́ ni àwọn student wọ́n lọ nílùú yẹn. Nǹkan tí mo ṣiṣẹ́ fún gọ́vnà yẹn nìyẹn. Then ẹ̀yin náà ẹ̀ ń ṣe jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n kò sí àwọn tó ń sọ ọ́. Kọ́ má bàa ba gọ́ọ̀mẹ̀ntì yín jẹ́ ẹ nídìí social media láti lè máa jẹ́ káyé mọ̀ pé mo ti ṣe léyìí o, eléyìí láti ṣe o, so that wọ́n á máa gbé oríyìn fún yín. Ibi tí bàbá wa Síwájú ṣe dé wọn ò ní lè kábàámọ̀ báwọn tí wà débi tá a wà yìí. Ṣé ti yẹn? Torí bàbá wa Síwájú ti gbìyànjú fún wa, he has done well. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run, ọpẹ́lọpẹ́ Ọlọ́run. Tó bá pa Síwájú ò wọlé ni n tá wí ìkọlà máa wí kò bá yé wa. Tá pa Síwájú ò wọlé n tó wà ńlẹ̀ tí ọ̀tá dẹ sílẹ̀ kò dẹrùn. Nǹkan tí mi ò pray fọ́tá ọ̀tá wa lọ̀tá dẹ sílẹ̀ fún wa. Tó bá pa Síwájú ò wọlé, ṣùgbọ́n tó bá ní làákàyè, tó ní ìmọ̀, tó ní ọgbọ́n nìkan ló lè mọ̀. Ṣùgbọ́n ṣe rí onílára ẹ̀dá tó máa ṣe bí ká ní pé èèyàn kan hó òun lówó, tó máa ṣe bẹ́ẹ̀ pé kí bí Tinubu jí kó wá fún olówó oúnjẹ, kò lè rí ewu tí Ọlọ́run yọ wá nínú ẹ̀. Ó ti yín. So guys, a ti sọ tèmi, tí mo bá rí nǹkan tó rú mi lójú màá tún wá sọ. Ṣùgbọ́n election 4 years time kọ́ ló ń ṣó èmi àti yín ju ìgbà yẹn lọ. Àfi ká bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ láti sìn lọ. Ẹ dẹ̀ má gbàgbé gbogbo àwa Yorùbá. Ẹ má jẹ́ kí a kọ̀ máa jókòó máa tọrọ nǹkan. Níbi tá a ti ń tọrọ nǹkan, tá bá réèyàn tó fún wa 20,000 ẹ jẹ́ ká lọ utilize ẹ̀. Tá bá réèyàn tó fún wa 100,000 ẹ jẹ́ ká lọ utilize ẹ̀. Kò sẹ́ni tó fọ́mọ Yíbò lówó. Etí títì lọmọ Yíbò ti bẹ̀rẹ̀ sí ní ta pure water tó fi di ńlá tí wọ́n ń ralẹ̀, tó ń ralé, tó ń ra gbogbo nǹkan. Ẹ jọ̀ọ́ tí àwa náà bá ń ṣiṣẹ́ a máa mọ bí iṣẹ́ owó ṣe rí lára. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣiṣẹ́, ẹ jẹ́ ká fi hàn àwọn pípì pé àwa náà lè ṣe. Ẹ dẹ̀ má gbàgbé next election. Ẹ má gbàgbé next election. Ẹ má jẹ́ ká gba kọ́bọ̀ lọ́wọ́ anybody kẹ́nu wá lè tọrọ. Ẹ jẹ́ kí a vote àwọn èèyàn based on integrity
kì í ṣẹni tí òṣèlú ẹ̀ dáadáa tó wá ń parọ́ ta wá tẹ̀lé ọ̀dọ́ ni o gbogbo wa dẹ̀ rí pòun gbogbo ò ṣe dáadáa kódà tí wọ́n bá gbé achievement gọ́vnà Sanwo-Olu sí ẹ̀gbẹ́ ẹni tẹ́ ẹ rọ́ tẹ̀lé yẹn gọ́vnà Sanwo-Olu sì lè lead Nàìjíríà bẹ́tà ju ẹni tẹ́ ẹ rọ́ tẹ̀lé lọ. You need to address the topic, the laziness. You want them to come and attack me again. I don't want to put my mouth in their laziness. Let them continue to lazy. If you tell them if they are lazy, you want them to see these people. Though me, I'm not afraid though. I'm not. But now their laziness. If they like, make them work. If they don't like, make them no work. You go and watch people that are cursing Tinubu. Ẹ lọ gbogbo àwọn tó ń bú Tinubu tó ń ṣépè fúnra wọn láì ṣe Tinubu. Ẹ lọ just click on their page. They will come to my page. They come and abuse me. Gbàdé gbogbo nǹkan tó ń gbọ́ lẹ́nu àwọn ìyá wọn àwọn bàbá wọn tó ń ṣèwà ìbàjẹ́ làwọn náà wá ń sọ. So guys, till tomorrow or next tomorrow. So if you want any nice attire, don't forget, ẹ pè mí o. If you have someone, call me. If you have skin tag, call me. If you have anything, call me. If you don't have good edges, call me. Call me, oh. If you want good clothes, call me. Nice attire, call me. You want to do party, call me. You have someone, call me. You have skin tags, call me. Dark knuckles, call me. I'm not perfect as well. Oh. I have my own flaws too. But I manage it and I maintain it. I'm not perfect either. Nobody is perfect. Nobody. None of us is perfect. But as a woman, learn how to manage it. And for those of us, tá máa kírun márùn ní àsìkò tá wà yìí, ẹ má gbàgbé. Tá bá ṣe ń kírun tán, ẹ já máa tọ́jú ara wa náà. Ẹ já máa tọ́jú body wa yín. In fact, kó tẹ̀ má, okay. Bí o tiẹ̀ fẹ́ fẹnu sọ̀rọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ yẹn. Ẹ ṣáà jẹ́ ká ṣe dáadáa àwa obìnrin. Ká mọ̀ nǹkan tá à ń ṣe. Guys, I love you. I hope the message share anybody tí n bá share, please kindly forgive me in this my chat. If I offend anybody in this chat, please kindly forgive me. I just see this chat as the necessary things so that we can prepare ourselves ahead in 4 years. Like àwọn tó fẹ́ gba ẹ̀kọ́ mọ́ wa lọ́wọ́, ẹ rí pé election tó ń ṣe pẹ̀lú wa, election ọdún bíi 10 years ago ni tó ti ń plan. Àwọn ò dẹ̀ plan nǹkan tó ń ṣe lájókòó báyìí ta lanúlẹ̀, ta làbólẹ̀, ta lẹ̀kànlẹ̀ títí tó fi wọlé sí wa ní ara. Ṣó ti yẹn bẹ̀ yẹn. So ẹ má yẹ ká jókòó, ẹ jẹ́ ká náà plan ahead. Tí wọn náà tó bá rí nǹkan méjì mẹ́ta tó fẹ́ sọ nípa àwọn olóṣèlú, stage a show, talk to them with respect, don't abuse them, don't insult them. Because you can be the next governor as well. You can be the next president. And your children too, you don't know where they're heading to. So don't talk to people anyhow. You don't say, I won't call off anybody. I won't call it cause misfortune anybody. You don't understand? We should blame our parents. We should blame ourselves before blaming anybody. Love your outfit. Thank you. It's beautiful. I swear that. You know, this outfit goes for Owambe as well. Tí bá wé gèlè sí, tí mo bá wé gèlè sí, tẹ́ bá rí aṣọ in real life, ó lè fọ ojú èèyàn. I sell inner too. Yes, I sell inner, like nice inner that we push up everything. You know. So guys, bye bye. I love you. I love you. Love you.